ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ, ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Bọ́wú ẹ̀ ó pé tọ́gì ṣálọ fẹ́ bí ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí ọmọ tó máa gbogbo sí lámú mi ga ni. Ẹ̀gbọ́n ní sálẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé, wọ́n sì kà wá tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun, bẹ́yà lọ́wọ́ rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Oníye ọdún tá ń lò nílẹ̀ Kẹ́wò. Oníye ọdún tá ń lò nílẹ̀ Kẹ́wò. Tó sì jẹ́ kó tún níwọ̀n tálẹ̀ rí kẹ́. Ṣebí ṣẹ́wó Ádámọ̀ lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ̀ Kẹ́wò. Ẹni bá sọ́pọ̀ yí ọdún ní ń tọ́rí, ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́. Bẹ́yàn bá sọ́pọ̀ Ádámọ̀ orí nǹkan ṣe, ẹ jọ̀wọ́ ẹ má bàjà, ẹ má bá wí rárá. Ajẹ́kọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ọ̀tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀hùn jọ. Níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ ló ẹ̀gà pẹ̀lú Ìlọrí. Tọ́lọ́hun ọ̀fẹ́ rú rẹ̀ nínú ìrànwọ́. Ó lè jọ pọ́tà Ádámọ̀ lọ́rọ̀ níṣẹ́. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré, àlọ́ bàbá máa yẹ sùn tó fi lọ́yún. Ẹ̀sìn bá mi bá ní sọ̀nà pẹ́ta lọ́ fi jọ. Bí ó sì ti Ádámọ̀ ṣọlẹ̀ Kẹ́wò, báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí? Ọmọ Kẹ́wò Ádámọ̀ ọpẹ́ ní kádà, fọba tó fà bíbò là ìṣàánú wa. Bó bá jábọ́ tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáadáa. Kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. ṣẹfẹ́lẹ́ òrà ànábì
ìwẹ̀ dání ká pẹ́ gan ká ṣe lára kò má já sí pọ́rọ́rọ́ ká pẹ́ gan omi ọ̀pọ̀ ló máa bómi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa mọ̀ọ́dúró kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọn pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí Ádámà Ádámà àlè Ìlọrí. Ádámà Ádámà àlè Ìlọrí. Ádámà Ádámà àlè Ìlọrí. Ṣèyíkú Abíbọ́lá ṣàlàrólé Ṣèyíkú Abíbọ́lá ìlàrólé bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan ẹni ọlọ́run mi báyà ṣàlàsíwájú tó ẹ̀gàn ó pé kò yìn má dùn gidi gan. Ádámà Ádámà àlè Ìlọrí. Ádámà Ádámà àlè Ìlọrí. Ádámà Ádámà àlè Ìlọrí. Ádámà Ádámà àlè Ìlọrí. نعم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك لدولون أسيطر إكايك فاسواجوا النبي محمد صلى الله تعالى عليه وسلم ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run kó sì máa bá gbogbo àwọn tí wọ́n tọ orípa ànábì wa Muhammad àtàwọn tí ó tún máa tọ̀ títí ìgbà táyé bá ń jáyé àtìgbà tí ó fi di ibi tọ́lọ́run fẹ́ parí ẹ̀ sí. àwọn ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ahimmatul kiram láwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn rí tá a sì mọ̀ wípé insha Allahu ta'ala èèyàn rí náà ni wọ́n lọ́dọ̀ ọlọ́run. لا تري مولانا الشيخ آدم عبد الله العلوري العالمي الأفريقي رحمة الله تعالى عليه والشيخ كمال الدين الهدبي والشيخ يوسف الأبواجي والشيخ مصطفى سقلول السانوسي والشيخ عبد اللطيف ياموني والشيخ جرجيس أخوادو والشيخ محسن إيدو رحمة الله تعالى عليهم أجمعين ọlọ́run bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́ kò sì bá wa ṣe wọ́n ní samari aljanna lọ́la la ilaha illallah. àwa afásitì yìí ṣàdúrà fún gbogbo àwa tí a jẹ́ ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn pàápàá àwa tí a jẹ́ olólùfẹ́ látara ọlọ́run látara nẹ́bí látara islam tá a yìí máa fẹ́ pàdánù ètò yìí láti mọ́riwo ọlọ́run dákun má jẹ́ á pàdánù ojú wa nígbà tá a bá wà láyé má sì jẹ́ á pàdánù rẹ̀ lálùkìyámà ìgbọ́rọ̀ wa má jẹ́ á pàdánù rẹ̀ ìsọ̀rọ̀ wa má jẹ́ á pàdánù rẹ̀ kọ́lọ́n wọlé pé ọlọ́run ọba nìkan náà ní ń jẹ́ ọlọ́run ẹlòmíì ò lè jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́n dákun kó bá wa gba àdúrà tí a ṣe yìí. lálẹ́ yìí ètò wa ò ní pẹ́ nítorí àwọn ìdí kan àwa kan gbìyànjú ni
torí pé ẹnjìníà ò sí nítòsí, ẹnjìníà lọ́rin àjò bó tiẹ̀ já sí pé ẹnjìníà náà ó wà lórí ètò pẹ̀lú wa pẹ̀lú ẹ̀mí. Alhamdulillah àwa náà ṣáàtì àwa náà gbìyànjú pé ká tàbí ọbíọ́ pẹ̀lú ẹ̀, àti pé ara náà ó tún rí bákan, àti pé a tún ní àwọn ìrìn kan tá a fẹ́ rìn lọ́la tí ó máa jẹ́ fún ti dáwà. kọ́lọ́n dákun kó jẹ́ kí gbogbo ẹ̀ náà bọ́ sí rọrùn. la ilaha illallah muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. eléyìí ó máa jẹ́ ẹ̀rí pé níbi àkọlé yẹn ọlọ́run ọ̀kadàrà ká gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa. àwọn tó wà ń bẹ ẹnjìníà yóò máa padà ṣàtúnṣe lórí ẹ̀. kọ́lọ́n bá wa ṣíjú àánú wò àkóṣe dáadáa fún wa. so insha allah ta'ala ọ̀rọ̀ wa tálẹ̀ yóò ní pẹ́, yóò pín sí ọ̀nà méjì. àwọlá náà ni wípé a fẹ́ parí abala léèrè wípé ṣíṣògùn láti fi tọ́jú ara. a ti mẹ́nubà nípele alákọ̀ọ́kọ́, nípele ẹlẹ́ẹ̀kejì tá a sì ti mú àwọn dalalatun sarihatun wadihatun, àwọn ẹ̀rí tó fojú hàn tó sì pegede léyìí tó ń fi ń ṣe lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí wípé mùsùlùmí ó lè ṣe ìtọ́jú ara ẹ̀ lọ́nà mẹ́ta. ó lè ṣètọ́jú ara ẹ̀ nílànà tìbílẹ̀, ó sì lè ṣètọ́jú ara ẹ̀ nílànà ìtìbílẹ̀ yẹn náà ni pé ká lo ewé, ká lo egbò, ká sì lo gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́. imma minal ma'kulati wal mashrubat, yálà nǹkan tí wọ́n máa jẹ ni, yálà nǹkan tí wọ́n máa mu ni, tó bá ti lè jásí pé tí wọ́n fẹ́ fi wá ìwòsàn ni tí ó sì mú ìwòsàn wá, Islam ò takò. imma kó jẹ́ lọ́nà yìí pé wọ́n ṣe nǹkan kéèyàn ó jẹ bóyá pẹ̀lẹ́wé pẹ̀lú tá a máa jẹ, tó bá ti jẹ́ nǹkan halali kì í ṣe haramu, ẹnìkan ò lè rẹ́rìí ẹ̀ mú wa. bákan náà tó bá yẹ pé bóyá wọ́n fẹ́ ṣe gbẹ́rẹ́ sára fún yàn, wọ́n lọ ewé, wọ́n ju ewé tí wọ́n fi sí, tí ò bá ti jẹ́ nǹkan haramu kò sí láì fi ń bẹ̀. bákan náà tó bá já sí pé ọṣẹ ni wọ́n po ewé kan mọ́ tàbí wọ́n po ẹbu mọ́, torí kí la pè léwé kí la pè lẹ́bu, ewé náà ni wọ́n papọ̀ ni wọ́n lọ̀ ni wọ́n sọ dẹ́bu. tó bá yẹ pé nǹkan tí ò jẹ́ haramu ni kò sí láì fi ń bẹ̀. gbogbo eléyìí náà láti ṣàlàyé sẹ́yìn. bẹ́ẹ̀ làwọn kan tó wá ń béèrè wípé ibi tí wọ́n fẹ́ parí ẹ̀ sí ni pé kí lè wọ̀ nínú kí ni tó jẹ́ wọ̀ láti fi ṣògùn. ẹlẹ́ẹ̀kejì náà ni wípé àfáà kan pè láti Ìlọrin lọ́sẹ̀ tó kọjá, ó mú hadith kan wá, hadith náà sì pa mí lẹ́rìn púpọ̀ látara wípé man tashabbaha bi qawmin fa huwa minhum, pé bẹ́yàn bá ti fara wé àwọn ìjọ kan ẹni náà dára wọn. léyìí tó ń túmọ̀ sí pé bẹ́yàn bá dárúgbọ̀n sí tí ò kírun tí ò gbàwẹ̀, òun náà ti ṣe kíni, ó ti di mùsùlùmí. gẹ́gẹ́ bí àdísù yẹn mo fẹ́ mú àlàyé wá lórí ẹ̀ ká lè mọ̀ pé àdísù yẹn kò tiẹ̀ kọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. kí n wá sọ àwọn ibì kan tá nẹ́bi tí máa kọ́ ṣe àfijọ́ àwọn nàṣàrà tí màá sì mú ẹ̀rí wá láti inú àdísù tó sì já sí pé àwòkọ́ṣe tá a lè kọ́ṣe náà làwòkọ́ṣe níbi àkídà ẹ̀sìn wọn. bíi kéèyàn wá máa gbà wípé mẹ́ta lọ́kan, hadha kufurun wa shirkun, man tashabbaha bihim fa huwa minhum. béèyàn bá kọ́ṣe wọn bẹ́ẹ̀ àwọn náà dára wọn fil àkídà. sàmọ́ kéèyàn wá kọ́ṣe èèyàn níbi dáadáa rárá, èyí wọn ò ní nǹkan kan ṣe. sùkọ́lọ̀ ń kó síjú àánú wa. àwa ṣàdúrà fún gbogbo àwa tá a wà lórí ètò, ọlọ́mọba wa ṣàdúrà fún yín kó sì bá wa ṣe dáadáa fún yín, kó bá wa lọ́rọ̀ ẹ̀mí yín o, kó má jẹ́ ká burú sẹ́ni kankan nù yín. la ilaha illallah. gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe ètò yìí, Ọlọ́run dákun máa bá wa ṣe òrè fún yín. gbogbo àwọn tí wọ́n tún wá máa padà wó lẹ́yìn táwọn náà máa ṣe ẹ̀ tí wọ́n máa wo tí wọ́n ń fìfẹ́ hàn sí, Ọlọ́run dákun mọ́ yọwọ́ ọ̀fẹ́ rẹ̀ kó nù gbèsè ayé wọn. la ilaha illallah muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. a ti ṣe àwọn àlàyé tó pọ̀ lórí àwọn nǹkan tá à ń bá bọ̀. kódà irú Ọlọ́run ọba ká pè mí láti ìlú èyìnbó, wọ́n sọ nípa arákùnrin kan tó sì jọ́rẹ̀ẹ́ àwọn táwọn mara púpọ̀. wọ́n lárákùnrin yìí ìyàwó rẹ̀ lóyún, ó sì jẹ́ nínú àwọn tí wọ́n gba ẹ̀sìn. bí ká sọ yìí pé bóyá ó gbà á lọ́nà ìbọ́sódì. ìyàwó rẹ̀ wá lóyún, kò jẹ́ ó lọ ilé ìwòsàn, kò sì jẹ́ ó lọ ilé alágbo, tó fi wá di pé arábìnrin náà wá dẹni tó fẹ́ rọbí. arákùnrin yìí sì bẹ̀rẹ̀ sí ní lọ máa ṣe náfìlà tíyàwó rẹ̀ fi kú sínú ilé, látara wípé a kò lè lo nǹkan kan, a kò gbọ́dọ̀ lo nǹkan kan, kò ní lo nǹkan, èèyàn gbọ́dọ̀ ní tàwákùlù lọ́dọ̀ Ọlọ́run ni.
nínú ìdájọ́ Ọlọ́run tá a bá wò ẹni yẹn ló pa ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bá Nábì ti sọ fáwọn tí wọ́n ṣe ìdájọ́ mú fún arákùnrin tí ó dá ẹ̀gbin tó sì lọ́gbẹ́ lára tí ò lè fomi kanra tí wọ́n sọ pé ilẹ̀ ìyá ọ̀gọ̀tà sí la àyàfi tẹ́niyẹn bá wẹ̀ tẹ́niyẹn sì wẹ̀ tó sì kú tá Nábì ní qataluhu qatalahumullah tá Nábì ní wọ́n ti pa gbogbo wọn ni wọ́n rí ìbínú Ọlọ́run so kọ́lọ̀ bá wa yá fi arákùnrin náà eléyìí ṣe ìlànà Islam kìí sì ṣe ìlànà ẹ̀sìn wa kọ́lọ̀ kó ṣíjú àánú wa. Naam tó wá lọ sínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam látẹnu àfọwà Jabir radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ kó yẹ wáyé pé naha rasulullahi sallallahu alayhi wa sallam ani ruqa Ànábì kọ́ fáwọn èèyàn pé ká má ṣe rúkọ̀ kí là ń pè ní rúkọ̀ rúkíà náà ni pé a lè pè ní ájò a lè pè lóògùn a sì lè pè ní ọ̀fọ̀ èyí tó gbajúmọ̀ má túmọ̀ rẹ̀ náà ni kí ni ọ̀fọ̀ Ànábì kọ́ fáwọn èèyàn pé ká má pọ̀fọ̀ nígbà wá kọ́ fàjẹ́ alu amru bun hazmi làwọn kan wá dé wọ́n ń pè wọ́n ní alu amru bun hazmi àwọn tí wọ́n jẹ́ àwọn ará ilé amúrù ọmọ azim faqalu ya rasulallah àwọn ni wọ́n ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run in tó ní kí wọ́n mẹ́ṣe innahu kanat indana ruqyatun nuraqi biha min al-aqrabi àwọn ọ̀fọ̀ kan bẹ lọ́dọ̀ wa tó já sí pé òun làwọn máa fi tọ́jú èèyàn tí nǹkan olóró bí àkekèé tó bá gé èèyàn jẹ qala Ànábì sọ fún wọn yìí pé kí wọ́n jẹ́ kóun rí fa'aradu alayhi wọ́n sì ṣàlàyé fún Ànábì wọ́n sọ irú àwọn nǹkan tí wọ́n máa lò irú àwọn oògùn tí wọ́n máa ṣe àti irú ohun tí wọ́n máa pè nígbà wọn pè tán Ànábì ni ma ara bahzan mi ò rí n tó burú nínú tẹ́ ṣe mi ò rí n tó ṣe kíni mi ò rí n tó burú nínú tẹ́ ṣe ni l'Ànábì fi sọ fún wa pé man istata'a an yanfa'a akhahu falyanfa'hu gbogbo ẹnikẹ́ni tó bá ní kápá láti ní oògùn kan tó fi lè ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó fi ṣe láǹfààní. ṣùgbọ́n Ànábì fẹ́ kọ́ torí pé kì Ànábì ò máa ń pa rẹ̀ wọ́n á jẹ́ kó yé Ànábì pé àwọn tá ń lò ní báyìí láti máa ṣe ọ̀nà báyìí láti máa gbé gbà kò sí nǹkan ìwọ́nú rẹ̀ gẹ́gẹ́ bó ti já sí pé wọ́n sọ fún nínú àdìsù mi nínú Sahih Muslim àdìsù yìí náà Muslim ló gbà wá wọ́n ní ya Rasulallah kunna nuraqi fil jahiliyya nígbà ìmọ̀ kan a máa ń lo àwọn ohun kan tá a fi ń tọ́jú àwọn èèyàn tá a lè pè ní ọ̀fọ̀ kayfa tara fi dhalik kí ni nítorí ṣe eléyìí ni Ànábì sọ fún wa pé uridu alayya ruqakum ẹ jẹ́ kí n worú àwọn tẹ́ ẹ máa ń pè ní wọ́n sì wí fún Ànábì dẹ̀ sọ fún wa pé la ba'sa bir ruqa ma lam yakun fi shirkun kò sí ní tó burú nínú kéèyàn pé ọ̀fọ̀ lódiwọ̀n tí ò bá ti sí orogún mọ́lọ́run nínú rẹ̀ tí wọ́n bá ti pe nǹkan míì mọ́ kò sí láì fi mẹ́ ìyẹn fi hàn pé gbogbo ọ̀fọ̀ tí ò bá ti lórogún pẹ̀lú Ọlọ́run tí ò ti ní pé wọ́n máa pe àwọn ìyá kan tàbí wọ́n máa pe àwọn bàbá kan tàbí tí wọ́n máa pe àwọn kinní kan pé ẹ wá ràn wá lọ́wọ́ kò sí láì fi inú rẹ̀ sọ́lọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa Ànábì fẹ́ kọ́ fún wọn gbọ́ kọ́ wọ́n á ṣàlàyé fún pé kanat indana ruqiyyatun nurqi biha min al-aqrab kódà àwọn ọ̀fọ̀ kan bẹ lọ́dọ̀ àwa náà tí ẹ pé tá a bá pè é tẹ́jọ́ bá ṣáàyàn tí àkekèé bá ṣáàyàn yóò pọ̀ orú ẹ̀ jáde fa'aradu alayhi wọ́n dẹ̀ pé àwọn nǹkan ní lójú ẹ̀ wọ́n ṣàlàyé fún ṣe ayatul kursi yìí ni wọ́n kéde àbí laqad ja'akum ni wọ́n kéde ṣé suratul falaki ni wọ́n kà fún ni ṣé suratul nasi ni rárá kìí ṣe tí wọ́n kà fún wọ́n ka ọ̀fọ̀ tí wọ́n máa fi èdè tí wọ́n náà pa ńgbà Ànábì rí pé kò sí ní tó burú mbẹ́ ó ní ma ara ba'zan mi ò rí ní tó burú nù ń tẹ́ wí yìí mi ò sì rí ní tó burú tá a lè pè ní èèwọ̀ nù rẹ̀ man istata'a an yanfa'a akhahu falyanfa'hu gbogbo ẹni tó bá ní nǹkan tó lè fi ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó fi ṣe láǹfààní yálà oògùn ni o yálà ọ̀fọ̀ ni o yálà nǹkan mi ni
hadha mimma rawahu Muslim eléyìí jẹ́ àdìsù kan nínú àwọn ahadith tí àfáwà Muslim gbà wá rahimahullahu ta'ala. àfáwà al-Hafidh ibn Hajar al-Asqalani àwọn sọ lórí àdìsí wọ́n ní qad tamassaqa qawmun bi hadha al-umum àwọn kan nínú àwọn àfẹ́sìn táwọn tiẹ̀ bá ìlànà yìí ni wọ́n mú dání al-umum pé gbogbo tí ń bá ti ń jẹ́ oògùn láyé lápapọ̀ tán yányán gbogbo ẹ̀ náà làwọn gbà wọlé fa ajazu kulla ruqiyyatin àwọn ṣe lẹ́tọ̀ọ́ gbogbo tó bá ti lè jẹ́ rúkìá láyé jurribati munfa'atuha tí wọ́n ti tẹ́sítì ẹ̀ tí wọ́n sì ti mọ àǹfààní ẹ̀ pé àwọn ti lò ó sì ti rí bẹ́ẹ̀ walam ya'qal ma'naha kódà tó bá jásí pé ìtumọ̀ rẹ̀ kò bá yé wọn ẹni tí wọ́n fẹ́ tọ́jú ẹni tí wọ́n wí ní kò yé wọ́n ní walakin dalla hadithu Awf nínú hadithu àfàwà Awf annahu kana min ar-ruqa ó ń bẹ ní òun gbà yí pé ó wà nínú rúkìá náà àbí rúkọ torí pé ara rúkọ náà ni wọ́n ti mú rúkìá pé tí wọ́n máa pè lẹ́nu tó jásí pé ní yúdi ila shirk yumna èyí tó bá ti lè gbé èèyàn débi ẹbọ wọn kọ̀ yẹn fún wa àmì tí ò bá lẹ́bọ́nú bá nẹ́bi ti sọ yí pé la ba'sa bir-ruqa ma lam yakun fi shirkun kò sí ní tó burú nù èyí tí ò bá ti ní orogún tí wọ́n á ní pé nǹkan mi láti fi jo orogún Ọlọ́run so ìyẹn fi hàn wáyé pé èèyàn lè pe ohun tí ò bá ti ní nǹkan mi so bákan náà la tó tún já sí pé ní at-tadawa bil muharramat ìmọ̀ fi nǹkan tá a bá pèlè wọ̀ṣọ̀gùn eléyìí la yajuzu illa inda darura kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa lo àwọn nǹkan tá a bá pèlè wọ̀ àyàfi ìgbà tó bá já sí pé ìnira bá dé tí ò sọ́nà míì tá a lè lò mọ́ illa inda darura àyàfi tó bá já sí pé ilẹ̀ dì kò sọ́nà míì àyàfi nǹkan tí wọ́n ṣe léèwọ̀ yẹn wọ́n lè fi ṣe wòsàn li qawlihi ta'ala gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ ní al-Qur'an tá a bá lọ ka suratu Nisa Ọlọ́run ní fa bi dhulmin min alladhina adu harramna alayhim tayyibati uhillat lahum Ọlọ́run bá ń sọ wọn fa bi dhulmin min alladhina adu látara àbòsí taari lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ Yahudi tí wọ́n ṣe sọ́lọ́hun wọ́n ṣe àbòsí sọ́lọ́hun látara àṣàbòsí yẹn ìyẹn túmọ̀ sí pé tọ́lọ̀ ń bá ṣe kinní kan ní haramu èèyàn ò gbọ́dọ̀ ṣe ní halal ìṣe nǹkan ní halal yẹn èèyàn ṣàbòsí ni látara pé wọ́n ṣàbòsí harramna alayhim tayyibati uhillat lahum àwọn Ọlọ́run bá sì fìyà jẹ wọ́n àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ àwọn Ọlọ́run sì ṣe kíni asọ́dẹ̀wọ̀ àfi jẹ wọ́n níyà ìyẹn fi hàn yí pé bí ènìyàn bá lọ lo nǹkan haram lásìkò tí ò yẹ kó lò Ọlọ́run ó jẹ níyà torí pé nǹkan yẹn ó kó nira bá tó gbóhùn tó Ọlọ́run pè ní muharramati yẹn Ọlọ́run á bá rí pé yóò kó palára bá ènìyàn ló fi ní á má lò kal-khamr gẹ́gẹ́ bí ọtí wal-khinzir gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ kadam àti ẹ̀jẹ̀ àtàwọn nǹkan míì anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọn á jẹ́ pé wà nínú ọ̀rọ̀ wọn yìí pé inna Allaha khalaqa ad-da'a wad-dawa'a fatadawaw wa la tatadawaw bi haramin Ọlọ́run abáyé o khalaqa ad-da'a wad-dawa'a ó dá àárẹ̀ tí ó máa ṣe ènìyàn wad-dawa'a ó sì tún dá àwọn oògùn ẹ̀ Ọlọ́run abá tó dá wa yìí ó dá àárẹ̀ ó sì tún dá oògùn fatadawaw tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ṣoògùn àárẹ̀ àmọ́ wala tatadawaw bi haramin ẹ má máa ṣoògùn pẹ̀lú ntọ́lọ́mbá ṣe kí ni o tó bá pèlè wọ̀ ntọ́lọ́mbá pèlè wọ̀ èèyàn ò lè fi jẹ àṣejẹ ntọ́ bá pèlè wọ̀ èèyàn ò lè fi sí gbẹ́rín ntọ́ bá pèlè wọ̀ èèyàn ò lè ló lẹ́bu ntọ́ bá pèlè wọ̀ èèyàn ò lè pọ́ mọ́ṣẹ́ amógun tí o bá ti pèlè wọ̀ tọ́ bá lọ́ mọ́ṣẹ́ èèyàn lè fi wẹ̀ ntí o pèlè wọ̀ tọ́ bá lọ́ lẹ́bu èèyàn lè la ntí o pèlè wọ̀ tọ́ bá ṣe lọ́bẹ̀ láṣejẹ kí ló ń pè láṣejẹ ọbẹ̀ tí wọ́n ṣe téèyàn jẹ tó bá ti jásí pé ní tó lè fún yàn láǹfààní ní Islam ò takò torí pé Ànábì náà ló sọ bẹ́ẹ̀ yìí pé inna Allaha khalaqa ad-da'a wad-dawa'a Ọlọ́run abá tó dá oògùn náà ló dá àárẹ̀ náà ló dá oògùn
tó bá yẹ bẹ́ẹ̀ torí pé òun ló dá méjèèjì ní kádàrá Ọlọ́run ní méjèèjì fatadawa ẹ ṣoògùn ẹ̀ táàrẹ̀ bá dé ẹ ṣoògùn àárẹ̀. ẹnìkan bú mi lórí kíní ó bú mi dáadáa lórí wá àsìtá ṣe iná ó ń sọ yí pé kò sí ti ń jẹ́ gbẹ́rẹ́ ìlànà kẹfì lápẹẹrẹ ó ní kò sí gbẹ́rẹ́ yín ọmọdé ń bẹ gbẹ́rẹ́ lófùtù ń bẹ gbẹ́rẹ́ arúmọléegun ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ rẹ̀ àmì mi ò mọ̀ mi ò nímọ̀ ń pẹ́ gbẹ́rẹ́ arúmọléegun ń bẹ kùsò àwọn tí wọ́n bá ní ànábì náà sì sọ fún wa yí pé alimahu man alima ẹni mọ̀ ó mọ̀ wa jahilahu man jahila ẹni tí ò mọ̀ ni ò ní mọ̀ tán nàbí bá wà ń sọ fún wa pé inna Allaha khalaqa ad-da'a wad-dawa'a Ọlọ́run abá tó dá àárẹ̀ òun náà ló dá oògùn fatadawa o ẹ ṣoògùn táàrẹ̀ bá dé ẹ ṣoògùn àárẹ̀ yẹn láwọn ọ̀nà tẹ́lẹ̀ gbà tí ó máa jẹ́ àwọn ọ̀nà ẹ̀tọ́ wala tatadawa bi haram àmọ́ o ẹ má ṣoògùn pẹ̀lú àwọn ntọ́lọ́n bá pèlè wọ̀. هذا الحديث رواه الطبراني عن أم الدرداء حديثي أفاوى طبراني نوغاوا بكنا نينو حديث مي ونينا رسول الله صلى الله عليه وسلم عن الدواء الخبيث Ànábì kọ̀ fún wa ká má ṣe àwọn oògùn tí ò dá ad-dawahu al-khabith oògùn tí yẹ pé ní ó lè kópa lára bẹ́ẹ̀ ènìyàn ìyẹn ni pé dawa al-khabith náà làwọn tó lè dá làákàyè rú in tó lè pa làákàyè in tó lè pa àláfíà ara kó wá jóun lèèyàn kó fi ṣògùn tí ó tún fi bà láfíà jẹ́ ṣàwọn pé ọlọ́ni kulu mina tayyibati wala ta'kulul khabith ẹ máa jẹun tó dá ẹ máa jẹun tí ó dá ìntànà pé ní Ànábì kọ́ ká máa fi tí ò dá ká máa fi ṣògùn tàbí ká máa ṣògùn èyí tí ò dá tí ò lè fún ènìyàn lálàáfíà tí ò lè mú ìdẹ̀ra wá fún ènìyàn. àdìsù eléyìí Abu Hurairah ló gbà wá àdìsù Abu Hurairah ni wa akhraja Ibn Majah ó wà ní Sunan àfàwà ọmọ Majah Sunan Musnad Imam Ahmed ó wà ní Sunan àfàwà al-Hakim wa qala al-Hakim sahihun ala sharti shaykhayn àdìsù yìí àdìsù tó lálàáfíà ni lórí ojú pọ̀ náà májẹ̀mú táwọn ìmáàmù méjèèjì tí wọ́n lálàáfíà jù tá ń pè ní al-Bukhari wa Muslim tí wọ́n máa gba àdìsù wọn wá. Naam وعن عبد الرحمن بن عثمان التيمي لا تنوى فاوى عبد الرحمن التيمي يعني pé gbogbo tí ó bá ti dá tọ́lọ́run bá bá ṣe léèwọ̀ nínú nǹkan jíjẹ nínú nǹkan mímu a lè fi ṣògùn àyàfi tí nira bá dé tó gbé wa débẹ̀ tí nira ó bá ti gbé wa débẹ̀ tí yẹn bá dán wò yóò jìyà Ọlọ́run. wọ́n wá lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látẹnu àfọwọ́ Abdurrahman بن عثمان التيمي أن طبيبا سأل النبي صلى الله عليه وسلم عن ضفدع wọ́n ní dókítà kan oníṣègùn kan tá a bá ń sọ pé dókítà oníṣègùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni tó ń ṣògùn tó ń tọ́jú àwọn ènìyàn ayé ló lajú là ń pè ní medical doctor ṣàmì pé tí wọ́n bá pe doctor tí lẹ́kí ni wọ́n pè ní native doctor tá là ń pè native doctor oníṣègùn ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ẹni yìí sa'ala an-nabiyya an dufda'i ó béèrè lọ́dọ̀ ànábì nípa ọ̀pọ̀lọ́ yaj'aluha fi dawa bí sáwọn lè lò káwọn fi ṣògùn fana'ahu lànàbì bá ní rárá na'ahu an qatila ó ní kán mọ́ pa á ìyí wò ló bí àdìsù yìí pé la taqtulu dufda'a ẹ mọ́ pa ọ̀pọ̀lọ́ fa innaha la tadurru wa la tanfa torí pé kò láǹfààní kò sì nínira ọ̀pọ̀lọ́ ò nínira tó fẹ́ kó bá ọmọ ènìyàn kò sì láǹfààní tó fẹ́ kó bá ọmọ ènìyàn ló fi jásí pé àyè jẹ́ so gbogbo ń táyé bá sì í jẹ kò wúlò fóògùn gbogbo ń táyé bá jẹ kò wúlò fóògùn àmọ́ ń tá bá ti ń jẹ tó wúlò fóògùn kò sí láì fi nínú lílo rẹ̀ àdìsù yìí àfáwà Abu Dawud ni wọ́n gbà wá àti àfáwà Nasa'i àti Hakim sanadu qawiyyun sanadu ẹ̀ lágbára kama fil jami as-saghir bóyá wà nù al-jami as-saghir wa qala li Aydar nínú àwọn àfáà sunna ó ní li annaha laysat bi mudhin wala ma'kul ó ní ọ̀pọ̀lọ́ yìí kò nira bẹ́ẹ̀ nìkan kò sì sínú téèyàn máa jẹ ẹ gbogbo ń táyé bá jẹ táyé mu tí ó ti jẹ́ haramu ní jíjẹ àti mímu ìyẹn fi hàn pé náà láti fi ṣògùn yẹn náà o haramu ni o
ní jíjẹ àti mímu rẹ̀. Ànábì sallam ó ní inna Allaha lam yaj'al shifa'a ummati fima harrama 'alayha. Ọlọ́run ọba ò fi ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi sínú tọ́lọ́run ọba pèlè ìwọ̀ fún wọn. Àdìsù yìí àfáwà al-Bazzar ló gbà wá àti Abu Dawud àti Abu Ya'la Sahahu Ibn Hibban. Ibn Hibban náà ṣe kí ni o wọ́n gbà pé àdìsù yẹn lálàáfíà. Kí wá ní ìdájọ́ ká fi nǹkan èèwọ̀ ṣogun nígbà tí ìnira bá dé? Ìlò nǹkan tó yẹ pé àti ẹ̀tún wá pèlè ìwọ̀ yẹn inda darura, kí ni ìdájọ́ rẹ̀? Ta'rifu darura, à ń láti kọ́kọ́ mọ̀ pé kí là ń pè ní ad-darura, kí là ń pè bẹ́ẹ̀? Hiya al-halatu al-muhdaqa bil-insan. Òun náà ni àsìkò tí nǹkan yíwọ́ mọ́mọ́ ènìyàn, tọ́mọ ènìyàn fúnra ẹ̀ gan gbádùn ara ẹ̀ tí ò gẹ́tì ara ẹ̀, wọ́n wá àlàáfíà sọ́tún wọ́n wá sósì wọn rí fi darbi sayyi', lẹ́gbẹ̀ẹ́ pé òun fúnra ẹ̀ ò gbádùn ara ẹ̀ mọ́. Wallati ta'miluhu ala irtikabi al-muharrami al-mamnu' shar'a, tó wá jásí pé n tó kì í mẹ́lẹ̀ láti lọ lo ń ta pẹ̀lú léèwọ̀ nínú òfin yẹn li muhafazati ala nafsihi min al-ilaki, òun náà ní láti fi dáàbò bo ẹ̀mí ara ẹ̀ kú òǹbí kó mọ̀ kú, tàbí kú òǹbí ìparun, tàbí kó mọ̀ jásí pé yóò di alápá kan tàbí ẹlẹ́sẹ̀ kan tàbí ẹni tí ò ní ríran mọ́. Wọ́n gbà yí pé a lè lo ohun tí wọ́n bá pè léèwọ̀ ń gbà náà lónìí wọn tí ìmọ̀ ìjìnlẹ̀ bá sọ pé nǹkan yóò òun náà nìkan ni wọ́n lè lò, wọ́n lè lo eléyìí, kò sí mi tí wọ́n lè lò mọ́. Al-adilla ala isti'mali al-muharramat inda darura, ẹ̀rí wo ló sọ fún wa pé tí ìnira bá dé tí wọ́n arógùn fún nǹkan míì tí wọ́n lè fi tọ́jú èèyàn àfi ń ta pèlè wọ̀ yẹn? ẹ̀rí wo ló sọ bẹ́ẹ̀? àfi ká lọ sínú al-Qur'an nínú suratul An'am aya 119. Suratul An'am yìí òun náà là ń pè ní verse 6 kọ́ nìyẹn. Naam, al-Qur'an sọ fún wa yìí pé a'udhu billahi minash shaitanir rajim wa qad fassala lakum ma harrama alaykum illa ma tudrirtum ilayhi. Ọlọ́run bá ní faqad fassala lakum ma harrama alaykum. Ọlọ́run bá ó ti ṣàlàyé, Ọlọ́run bá ó ṣe ìfọ́síwẹ́wẹ́ ma harrama alaykum, gbogbo tó ṣe léèwọ̀ fún yín illa ma tudrirtum ilayhi, àyàfi èyí tí ìnira tó bá gbé yín dé díẹ̀. Ṣé pé ìdààmú wàhálà condition pé kò sọ́nà mi ló dá yín padà síbẹ̀ ló fi já sí pé lẹ́fi lò. Téèyàn bá wo àyà yẹn tó bá wo ti ń bọ̀ lókè, Ọlọ́run láwọn àlàyé tí ń ṣe é bọ̀, ó ka àwọn nǹkan tó pèlè wọ̀, ó ka àwọn èèwọ̀, ó wá ní qad fassala lakum ma harrama, àbí bẹ́ẹ̀ náà kọ́ ni? Fassala lakum suratul An'am àyà 119 ó ní wa qad fassala lakum ma harrama, ó wà ń parí àyà yẹn ni. ẹ̀yin bí tọ́lọ́wọ́n bá ti ń sọ pé la ta'kulu mimma lam yuzkaru ismullahi alayhi, ẹ gbọ́dọ̀ jẹ àwọn tí wọ́n dárúkọ Ọlọ́run sí, ó sọ ń tẹ́ gbọ́dọ̀ jẹ tẹ́ gbọ́dọ̀ mu. ó wá bá a débi kan, ó wá ní wa qad fassala lakum ma harrama alaykum. Ọlọ́run bá ti yànnàná tó ṣe léèwọ̀ fún yín illa ma tudrirtum ilayhi, àyàfi èyí tó bá já sí pé condition ìnira, àìrójú, àìráyè, àìgbádùn, àìlálàáfíà náà ló tì yín dé díẹ̀, léyìí tó ń fi hàn á pé ẹni tí wọ́n bá pè léèwọ̀ lábẹ́ ẹ̀sìn yìí wọ́n lè lò fún wòsàn tí ò bá ti sí nǹkan míì tí wọ́n fẹ́ lò fún. Al-Qur'ani fún rẹ̀ ló mú wá bẹ̀. Bákan náà tá a bá lọ sínú Suratul Baqara àyà 173, a rí pọ́lọ́ tó sọ mẹ́ yìí pé nígbà tó ń ka àwọn nǹkan bọ̀, ẹ má jẹ ẹ̀jẹ̀, ẹ má jẹ ẹlẹ́dẹ̀, ẹ má jẹ gbá, ẹ má jà o, ó ní faman idturra ghayra baghin wala adin fala ithma alayhi. Ó lẹ́nu tó bá yẹ pé ní ìnira, idturra, ìnira ló gbé e débẹ̀, ghayra baghin, kìí ṣe wípé ó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe, kìí ṣe pé ó fẹ́ fi kọjá àlà, kìí ṣe pé ó fẹ́ bàgá, kìí ṣe pé ó fẹ́ tẹ òfin Ọlọ́run lójúmọ́lẹ̀, wala adin, kìí ṣe pé ó fẹ́ fi kọjá àlà yìí pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe ni, fala ithma alayhi. Ọlọ́run ní tó bá fi ṣe wòsàn tàbí wọ́n fi tọ́jú ẹ̀ tàbí ó tiẹ̀ jẹ́ lásìkò tí nira dé yẹn, la ithma alayhi, kò sẹ́ṣẹ̀ kankan fún, kò sí ẹ̀ṣẹ̀ fún. Inna Allaha ghafurur rahim, torí pé Ọlọ́run abá ní ọba aláforíjì, ọba aláàánú ni. Ẹ wo bọ́lọ́run ṣe láàánú tó láforíjì tó.
ẹ wà á nú ọlọ́run ẹ wo bó ti tó wọ́n lóun ó forí jẹ nìyẹn torí pé ẹni yẹn ò ṣe nǹkan ní pẹ̀lú ẹ̀mí rẹ̀ kò ṣe pẹ̀lú intention ìnira ló bá débẹ̀ wọ́n sì fẹ́ wá wòsàn fún wọ́n sì rí pé tí wọ́n lè fi wòsàn nìyẹn alukurani lélẹ́yìn o pé kọ́dífà sọ́lá lakum ma arama aleikum ọlọ́run abá ti yànnà náà gbogbo tó pèlè wọ̀ fún wa illa maturitum alayhi ilayhi àyàfi èyí tó bá jásí pé ìnira ló tì yín sí àìrójú àìráàyè àìlálàáfíà ìwà làáfíà ló bá yín dé díẹ̀ léyìí tó ń fi hàn wá rí pé èèyàn ò gbọ́dọ̀ fọtí ṣògùn lásìkò tó lálàáfíà àfi tí ò bá lálàáfíà tó wá débi wípé kò sí tí wọ́n lè lò fún mọ́ tó yẹ pé ní gẹ́yìrà báàgìn wala àádìn falathima alayhi torí pé ọ̀pọ̀ àfa àtàwọn èèyàn ni wọ́n dọlọ́tí lónìí látara oògùn jẹ̀díjẹ̀dí látara oògùn bà látara oògùn kárólì àtàwọn nǹkan míì eléyìí kọ̀dìbàrà àwọn èèyàn kọjá àlà ni wàhádà wọ́n sì ń tẹ òfin ọlọ́run lójúmọ́lẹ̀ àmì ìtọ́lọ́mbá ní fasọ́lẹ̀ làkún mo ṣe léèwọ̀ fún yín ó wá ṣàlàyé ohun tó ṣe léèwọ̀ yẹn ó wá ní illa maturitum ilayhi àyàfi èyí tó bá jásí pé ìnira wàhálà ìdààmú kan ló sọ yín dé díẹ̀ pé ẹni tí wọ́n lè lò tí wọ́n fi tọ́jú ẹ̀ rí famani tó ra gẹ́gẹ́ rabagin wala àádìn falathima alayhi gbogbo ẹni tó bá wá jásí pé ìdí tó ra ìnira ló sún dé díẹ̀ kìí ṣe pé òun nínú ẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ báàgìn kìí ṣe pé òun gangan ló fẹ́ wàlà àádìn kìí ṣe pé ó fẹ́ fi kọjá àlà ọlọ́run kùránì ní falathima alayhi ẹni yẹn ò lẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ní inna Allaha ẹ̀wọ̀ ọlọ́run inna Allaha gafurur rahim torí pé ọlọ́run abá tẹ́ rí ni gafurun ọba aláforíjì rahimun ọba tí máa kẹ́yàn lẹ́yìn tó bá foríjì ẹ̀dá tán ni eléyìí náà ló ń fi hàn wáyé pé gbogbo ń tá a bá pèlè wọ̀ láyé gbogbo ọ̀rẹ́ la máa wọ̀ ká máa lo ẹ̀yà ẹ̀rẹ̀ èèyàn á ti mọ̀ pé ìwọ ni torí pé ayakul ahadukum ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan báyé bá tiẹ̀ ti bàjẹ́ lónìí ẹran ò tó sàṣèjẹ fáwọn èèyàn mọ́ ẹran ara èèyàn ló tún wá kù ayé bàjẹ́ lónìí ọ̀ǹtú tó já ẹwọ́ tàdá ewé kòṣà ni wọ́n já ni wọ́n sè ló di tàdá so ọ̀ǹtú ò tún wá tó fáwọn èèyàn mọ́ lónìí láti lo tàdá àfihàn àwọn èèyàn tó wá ń lo ẹ̀jẹ̀ tọ́lọ́run sì ṣe ẹ̀jẹ̀ yẹn léèwọ̀ tó yẹ pé kọ̀bíìsì ni gbogbo eléyìí haram kọ́tàn èèyàn gbọ́dọ̀ jìnnà sí torí pé kò sí ìnira tó fẹ́ gbé èèyàn débi pé kó wá máa mú ẹ̀jẹ̀ èèyàn kó máa fi hàn tú torí pé orúkọ Ọlọ́run ni wọ́n fẹ́ dá kí lẹ́jẹ̀ yẹn fẹ́ ṣe ń bẹ̀ ẹ̀jẹ̀ pápáyẹ tàbí àwọn ẹ̀jẹ̀ ẹran torí pé haram kọ́tàn àmọ́ láti wá ọgbọ́n tá a fi lè tọ́jú ara ẹni nílànà Yorùbá tàbí lànà míì mo gbọ́ ọ̀rọ̀ kan lọ́dọ̀ bàbá wa Isa Akíndélé lọ́nba aṣojú àánú wọn tí wọ́n sọ yí pé oògùn kéèyàn má tọ̀ lé mọ́ wọ́n sì dárúkọ ẹyin mẹ́ta pé wọ́n bọ́ ilẹ̀ tí wọ́n bá wá ṣe ẹni yẹn ó jẹ́ wọ́n wá lọ kíní kòrò kíní ẹyin epo ẹyin ni wọ́n wá lọ yóò wá kúná tá a bá wá lọ yẹn kí lorúkọ ẹ̀ ńgbà táwọn wọ́n ní powder kí ni ìtumọ̀ powder ẹbu ṣe àpé wọn àfẹ́ pè lẹ́bu àmọ́ kí là ń pè lẹ́bu powder ẹbu tá a pè lára àmú yẹn powder àwọn kan wá ní kí wọ́n dà sínú bí oyin kí wọ́n wá abatu sauda kí wọ́n dà kí wọ́n mix ẹ̀ kán ní pọ́jọ́ ìjìnà ẹbu ni wọ́n dà sínú ẹ abatu sauda ẹbu ni sokolo nko dà kó ṣíjú àánú wa kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kó túbọ̀ yé wa dáadáa kákan mọ́ ṣera wa ká sì mọ́ kó wàhálà bára wa ìyẹn jẹ́ ìlànà kan gbogbo bẹ́ẹ̀ náà ni ká máa lọ máa wá ogungun ara èèyàn káàkiri níbi táyé bàjẹ́ dé lónìí. Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ojú oyé wa nínú ọ̀rọ̀ wọn wípé kasiru azimil mayyiti ka kasiri hayyan ìmú egungun ẹni tó ti kú kéèyàn kan báyìí bí ìgbà téèyàn kan ló yẹ ni ìmáàmù kéèyàn máa lọ báyìí bí ìgbà téèyàn lọ ló yẹ ni gbogbo ilé gbogbo tó bá ti jẹ́ muharramat à ń láti jìnà sí àyàbí ẹgbẹ́ tá a bá rí pé eléyìí o tí ènìyàn bá lò ó lè mú àlàáfíà wá tó ti já sí pé kọ̀nfàmù àwọn ti ṣe tẹ́rí jírí bẹ́ẹ̀ wọ́n ti dán wọ́n rí pé bẹ́ẹ̀ ni
tí ó bá ti jẹ́ haramu láyé ń ṣe pé ìtìráàrù ló dé ìnira ló dé tó yẹ pé kò sọ́nà míì mọ́gbà ọ̀nà tí wọ́n máa ń lò rèé kọ́lọ́n kó dàkú kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa yẹn jẹ́ abala kan. abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni ti àáfàá tó pè ní ọ̀sẹ̀ tó kọjá táfà yẹn wá ń kó ti hadisu man tashabbaha bi qawmin fa huwa minhum so ọlọ́dàkùn kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa ẹ dákun mú ara yóò gbá yágíyágí díẹ̀ àmọ́ fẹ́ dákun káwọn ọmọ ìyá mi fún mi ní bí ìṣẹ́jú méjì kí n fi mu omi ọlọ́run ṣíjú àánú gbogbo wa la ilaha illallah. Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori. Naam, adúgbò lọ́dọ̀ Ọlọ́run sọkọlọ bá aṣíjú àánú gbogbo wa ẹ dákun ẹ má bínú. Naam, afa àdìsù táfà yìí mú wáyé tẹ bá kọ́ wo ibi tá àdìsù yẹn ti pinlẹ̀ àwọn kan ní pé àdìsù ni ò lálàáfíà lára àwọn tá a fi mọ̀ máa ka àdìsù ó jẹ́ nínú àdìsù tí àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n máa ń lò láti fi tako Islam àmọ́ àdìsù yìí èèyàn ò lè bá a pàdé nínú Sahih Bukhari àti Sahih Muslim pé man tashabbaha bi qawmin fa huwa minhum pé ẹnikẹ́ni tó bá ti farawé àwọn ìjọ kan òun náà ti ṣe kíni o òun náà ti ṣe nínú Sahih Bukhari jàre ládàáyanrí ẹ lè bá mbẹ. na ẹ wá jẹ́ ká wo hadithu náà bí wọ́n ti mú hadithu náà wá káwa náà kájọ wá gbọ́ káwa wò pé ṣé ọ̀rọ̀ Ànábì lèyí ni àbí kí ni ká pé kọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wò wá. Àdìsù yìí làwọn ọ̀tá ẹ̀sìn máa ń lò ni wọ́n máa ń sọ pé Ànábì mú dà sọ́tún ó wá gbálù Kùránì sósì ó wá ń béèrè wípé ó dá ṣé dà lẹ́fẹ́ gbà àbí Kùránì. so àdìsì náà ní wípé wọ́n ní ani Abdullahi ibn Umar radiyallahu ta'ala an wọ́n ló sọ yí pé qala Rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n ló jíṣẹ́ Ọlọ́run bá sọ báyìí kọ́lọ̀ ń bá wa kẹ́ wọ́n ló ní bu'ithtu bayna yadi as-sa'a bis-sayfi ẹ máa gbádìí sí yóò bu'ithtu bayna yadi as-sa'a bis-sayfi hatta yu'bada Allahu wahdahu la sharika lahu wa ju'ila rizqi ta'ata dhilli ramhi astaghfirullah al-azim وجعل الذلة والصغار لا من خالف أمري ومن تشبأ بقوم فهو منهم أخرجه ابن أبي شيبة وأبو داود ẹ wá jẹ́ ká jọ gbọ́ túmọ̀ àdìsù yìí kọ́lọ́n kó yáfi àwa mùsùlùmí ni kó ṣíjú àánú wọ̀ wá wọn lá Nábì sọ yìí pé bu'ithtu bayna yadi as-sa'a bis-sayfi pé wọ́n gbé mi dìde lá Nábì Ọlọ́run láàrin yìí pé alikiyama ń bọ̀ yìí o pẹ̀lú idà ni wọ́n fi gbé mi dìde ṣé idà ni wọ́n fi gbé Ànábì dìde bu'ithtu bayna yadi as-sa'a ibi tádìsì yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n kàn máa ń mú parí ni tí wọ́n jẹ pé man tashabbaha bi qawmin fa huwa minhum wọ́n lá Ànábì sọ yìí pé bu'ithtu bayna yadi as-sa'a bis-sayfi àwọn kèfèrí sì máa sábà lò pé idà ni wọ́n fi rán Ànábì ṣé idà lọ́lọ́run fi rán Ànábì àbáwọn Lárúbáwá idà ni àwọn máa ń lò nínú ìrántí wọn idà yẹn làwọn fi dẹ́rù bà Ànábì nígbà Ànábì dé kó má lè lò já Ànábì rẹ̀ ẹ jẹ́ ká kọ́ lọ sínú Al-Qur'an kí lọ́lọ́run fi gbé Ànábì dìde Ọlọ́run bá sọ fún wa yìí pé ma arsalnaka illa rahmatan linnasi
bashiran wa nadhira walakinna akthara an-nasi la ya'lamun ọlọ́ni ma arsalnaka mi rán wa nabi illa rahmatan linnas àyàfi kó máa jẹ́ àánú fáwọn ènìyàn. tá a bá sì wo alukur'an látòkè délẹ̀ ọlọ́wọ́n abá wọn mẹ́nu bà Saif kò sọ̀rọ̀ ìdá illa rahmatan linnas agbéwò ànábì dìde kó máa jẹ́ àánú fáwọn ènìyàn bashiran wa nadhira máa kì wọ́n nílọ̀ máa fún wọn ní ròdùnú ó ní walakinna akthara an-nasi la ya'lamun ó ṣe ńlá ní pé ọ̀pọ̀ èèyàn ní orí bẹ́ẹ̀ bá mi ni wọ́n rà nábì sí nínú àyà Kùránì tabawo suratul Furqan níbẹ̀rẹ̀ rẹ̀ ó ní tabarakalladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira mímọ́ ni fún Ọlọ́run alladhi nazzala al-furqana ala abdihi ọba tó sọ Kùránì kalẹ̀ fún ẹrú ẹ̀ liyakuna lil alamina nadhira torí kó lè máa jẹ́ olùkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé Kùránì lọ́lọ́run fi rán ànábì àwọn èèyàn wá ń lò wọ́n ní ìdà lọ́lọ́run fi rán Ọlọ́run fi rán ànábì wọ́n wá ní ànábì wọ́n lá ànábì sọ wípé lẹ́nu wọn lọ́hùn pé bu'ithtu bayna yadi sa'a bisayf lẹ́ni tọ́lọ́wọ́n bá ń sọ wípé kul uhiya ilayya hadha al-Qur'an sọ fún wọn pé Kùránì yìí ni wọ́n fi rán mi li unzirakum bihi wa man balagha láti máa fi kìí nílọ̀ àti gbogbo ẹni tálù Kùránì yóò tún padà dé etí gbọ́ rẹ̀ gẹ́gẹ́ bóyá sọ wípé ana rasulu man adraktu hayyan wa man yuladu ba'di èmi ló jíṣẹ́ sáwọn tí mo bá láyé àtàwọn tí wọ́n tún bí lẹ́yìn tèmi wọ́n gbé ànábì dìde pẹ̀lú idà ànábì dẹ̀ tún sọ fún wa yìí pé ma min nabiyyin minal anbiya kò sá ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run illa wa qad utiya minal ayati àyàfi ká fún lámì wa innama kana alladhi utituhu wa'yan èyí tọ́lọ́run fẹ́mi ni wáyí tí ń jẹ́ alukur'an gbogbo ọ̀nà láfi mọ́ ní kur'an pé kí lọ́lọ́run fi rán nẹ́bì kur'an ni wọ́n fi rán kur'an la fi rán nẹ́bì àdìsí wa ń sọ pé nẹ́bì sọ wípé bu'ithtu bayna yadi sa'a bisayf ọlọ́run bá gbé mi dìde níbi òpin ayé tí ń bọ̀ tálíkì àmọ̀ súnmọ́ bisayf idà ni wọ́n fi gbé mi dìde o idà lọ́lọ́run fi rán mi o hatta yu'badallahu wahda àfi táwọn èèyàn bá sin Ọlọ́run lóhun nìkan ìyẹn fi hàn yí pé gbogbo ẹni tí ó bá ti sin Ọlọ́run òun máa pa ni àdìsù yìí náà làwọn tí wọ́n ń pààyàn kiri lónìí àwọn terrorist àtàwọn ọ̀daràn àwọn ọ̀rọ̀ tí wọ́n mú dání rèé tó sì já sí pé àwọn kan ni wọ́n rọ àwọn ọ̀rọ̀ yìí má Ànábì wa Muhammad torí pé ó ń takò Al-Qur'an bá a ti ráfà kan náà tó ń sọ yìí pé wọ́n fẹ́ fẹ̀sì tẹ́ àwọn òyìnbó lọ́rùn ni pé à ń fẹ́ ṣe kọ́sìn lè fáyìn lójú òyìnbó ṣe Ọlọ́run ọ̀ràn Ànábì sọ òyìnbó ni nígbà Ọlọ́run ní ma arsalnaka illa kafatan linnas mi ò rán wa níbi gbogbo èèyàn ìran èèyàn ni lil alamina nadhira ni ìyẹn fi hàn wá rí pé wọ́n wá ní bu'ithtu bayna yadi sa'a bisayf Ọlọ́run bá gbé mi ànábì dìde pẹ̀lú idà hatta yu'badallahu wahda àyàfi gbà táwọn èèyàn bá sin Ọlọ́run nìkan la sharika la tí wọ́n àmọ́rogún wọn ìyẹn fi hàn pé kí ni ó máa ṣe fún wọn yóò máa fi dá pa wọn. ó tún wá ní waju'ila rizqi ta'ata dhilli ramhi wọ́n tún wá fi oúnjẹ mi tí máa jẹ sábẹ́ idà mi yẹn ìyẹn fi hàn pé idà yẹn ni ó fi máa gba tí ó máa jẹ lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá ń sọ ànábì dàbí ògùn gbẹ́nàgbẹ́nà olómi ńlẹ́ fẹ́ jẹ̀wẹ́ oníranù ẹni tó láṣọ ńlẹ́ tí ó máa fi mọ̀ kí mọ̀ búra ṣe àpé wèrè ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n tún rán ànábì sọ pé wọ́n tún fi oúnjẹ mi fi tààtà délé rọ̀mù yìí abẹ́ idà yẹn náà fi sí yẹn pé kó máa fi dá ẹwà àwọn terrorists yẹn lónìí wọ́n wọlé tọ̀ yìí wọ́n gbà nǹkan níyì ẹwà àwọn tí wọ́n ń àwọn kidnappers lẹ́ni mùsùlùmí ló pọ̀ jù àwọn fúlàní ajínigbé àtàwọn míì mùsùlùmí ló pọ̀ jù àwọn àhàdíìsù yìí ni wọ́n ń lò pé Ọlọ́run bá fóúnjẹ mi sábẹ́ ìjì idà mi ẹni tí wọ́n bá fóúnjẹ rẹ̀ sábẹ́ idà kí ni ó máa fi dá ṣe yóò máa fi gba nǹkan ní àwọn èèyàn ibẹ̀ yẹn ló ti wá yé mi pé abájọ
níjọ́ tí arákùnrin kan pásítọ̀ kan tó pe àfáwà Malami Yusuf kọ́ ló ń bá mi ṣe dáadáa fún Malami Yusuf kó sì bá fún wọn lẹ́mìí kó àtàláfíà kó sì jọ ọ́ láṣepẹ́ lórí dáwà. Àfáà yẹn wá bẹ̀rẹ̀ sí ní lálẹ́ àfáà yìí ó wá ń bú ànábì Muhammad ó lànàbí yín tó jásí pé ó lè ní ọ̀daràn ní ẹni tó jásí pé apààyàn ní rọ́bìrì ní í ṣe ó ń fìdá gbà nǹkan àwọn èèyàn tí ó mọ gbà nǹkan ní wọn lọ́wọ́ wọn. Àfáà yẹn sọ̀rọ̀ tó pọ̀ àṣà díìsì yìí lórí. tẹ́wájú ìlàrí igi tahta dhilli ramhi wọ́n fi oúnjẹ tẹ́mi ànábì ó máa jẹ wọ́n fi sábẹ́ dà. wọ́n ní wájú ila dhilla was-sighar ala man khalafa amri wọ́n tún wá fi ìyẹpẹrẹ àti àbùkù ó gbọ́ ìyẹpẹrẹ àti ìsọniyàn dẹni kékeré sí gbogbo ẹni tó bá ti yapa àṣẹ mi. ẹ wá máa wòran ìyẹn gbogbo ẹni tó bá ti yapa àṣẹ wọ́n gbọ́dọ̀ rí dínkù ẹni yẹn ò gbọ́dọ̀ jẹ́ èèyàn yìí láwùjọ. ṣé ìsìláàmù lélẹ̀ ìsìláàmù tọ́lọ́wọ́n bá ń sọ fún wa yìí pé la yanhaakumullahu anil ladhina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim. ìrẹ́ ànábì sọ fún wọn pé la yanhaakumullahu ọlọ́wọ́n bá ò kọ́ fún yín o kò ṣe léèwọ̀ fún yín o anil ladhina lam yuqatilukum fid dini pé kẹ́ ẹ mọ́ níbáṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n kọjú ìjà sí yín lórí pẹ́ńṣẹ́sìn wa lam yukhrijukum min diyarikum àwọn tí wọ́n túláàsì yín jáde kúrò nílé yín an tabarruhum ọlọ́wọ́n abọ́ òní ẹ má bá wọn lò dáadáa wa tuqsitu ilayhim ọlọ́wọ́n abọ́ òní ẹ má ṣe déédéé pẹ̀lú wọn. nínú àdìsù kan Al-Qur'an tún sọ fún wa bẹ́ẹ̀ pé tí kèfèrí tó bá sáwá báyìí pé ẹgbàmílà wa in istajaraka alladhina mi ò àyà yẹn ibi tó wà sá fún mi wa in istajaraka alladhina kafaru táwọn tí wọ́n mọ lọ́hùn tí wọ́n bá wá sálù wà nábì pé gbà wá àwọn èèyàn fẹ́ pa wá kó gbà wá lẹ̀ ọlọ́run ní ìrẹ́ ànábì fàájìrì gbálẹ̀ mọ́jọ́ pa kẹ́ẹ̀sì fún ní fọkànbalẹ̀. ẹ wá bí wọ́n ṣe wá ròyìn ànábì tọ́lọ́wọ́n bá ń sọ fún Al-Qur'an. so wàyín mo fẹ́ wo àyà yẹn mo fẹ́ wo àyà nì bóyá ọlọ́run jẹ́ kí n rí in istajaraka mo bá lè bá mi rí kó o bá mi wá wàyín ṣé o ti rí. so Al-Qur'an ń bá ànábì sọ̀rọ̀ nǹkan mi wọ́n sì mú àdìsù wọn fi ń sọ nǹkan mi wàyín istajaraka lọ́lọ́wọ́n bá sọ fún ànábì tí kèfèrí bá wá sálùwọ̀ ànábì so ó wá sálùwọ̀ ànábì pé ó sá fún kú ni ó sì fẹ́ sá fún gbalẹ̀ ẹ̀mí ara ẹ̀ Al-Qur'ani ní ẹgbàálà ẹ má jọ pa so tí ó fi ní fọkànbalẹ̀ so ọlọ́run ọba ló ń sọ yẹn fún ànábì inú Al-Qur'an mo fẹ́ wáyà yìí ni so tọ́lọ̀ ní ó ti rí ajaruba o ajara ló ń sọ hao ló ń sọ ni fàájírìhù ọlọ́run ọba ló ń sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an innal ladhina amanu kọ́ aláǹsọ̀rọ̀ kèfèrí tọ́lọ́wọ́n bá ń bá ànẹ́bí wí. èyí nǹkan naam masha Allah mo ti rí àyà yẹn naam àyà yìí ń bẹ nínú súrátù Tawbah kódà mùṣírìkí ló pè wọ́n ẹ jẹ́ àlọ́wọ́ nínú súrátù Tawbah Quran 9 àyà 16 ó ní wa in ahadun minal mushrikina wa in ahadun minal mushrikina istajaraka fa'ajirhu hatta yasma'a kalam Allah thumma ablughu mahmanahu dhalika bi annahum qawmun la ya'lamun. Ọlọ́run ní tí ẹnìkan nínú àwọn òṣèbọ istajaraka tó bá wá sálùwò ànẹ́bì ìyẹn ni pé ó wá ìfọ̀kànbalẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ fa'ajirhu fún ní fọkànbalẹ̀ mọ́jọ́ gbẹ̀mí ẹ̀ mọ́ sì jọ pa àyà Kùránì ni o. wa in ahadun minal mushrikin alẹ́ nìkan nínú àwọn òṣèbọ àwọn tí wọ́n ń pè nǹkan mí lọ́lọ́run àwọn tí wọ́n ń ṣe tiẹ̀ wọ́n á sáwọ́dọ̀ rẹ̀ fún ìdáǹdè ẹ̀mí rẹ̀ pé òun ò fẹ́ kíkú ó pa òun àwọn kan fẹ́ pa ni. ahadun minal mushrikina ló pé o ẹnìkan tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run bá fi ìdàgbé ànẹ́bì dìde
tó sì fóúnjẹ rẹ̀ sábẹ́ ẹ̀dà ṣe wọn pé òṣèbọ wo ni ó tún wá sá wá sọ́dọ̀ rẹ̀ láti wá sálù tọ́lọ̀ tún kílẹ̀ pé wa in ahadun minal mushrikin tí kan nínú àwọn òṣèbọ tó bá sálù wà nẹ́bì istajaraka pé má jẹ́ káwọn èèyàn pa mí fajirihu ṣe ni kí wọn náà gbà á kó o fún lọ́kàn balẹ̀ fi lọ́kàn balẹ̀ àtàyẹ̀sìmá kalam Allah débi tí ó jásí pé ọ̀rọ̀ ọlọ́run ó ń gbọ́ lẹ́nu wa nẹ́bì fúnra ẹ̀ gan súnmọ́ abúlíkù màmánàwó àmọ́ ìfọ̀kànbalẹ̀ tó ń béèrè yẹn rí pé ó mú dójú àmì fún dhalika bi annahum qawmun la yafqahun torí pé àwọn la ya'lamun torí pé àwọn tá à ń sọ yìí wọ́n mọ nǹkan kan ó wàá máa sọ̀rọ̀ ọlọ́run fún ó máa fi lọ́fọ̀ balẹ̀ ó máa sọ̀rọ̀ ọlọ́run fún tí ó fi gbọ́ àmọ́ ìfọ̀kànbalẹ̀ yẹn máa jábọ̀ sí ẹ̀ lórí ẹ̀ ànẹ́bì lọ́lọ́wọ́n bá ń báwì ẹ wo àyà kùránì ẹ wo ń tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ní kùránì ẹ wo tí wọ́n ń sọ fún wa ní àwọn hadith òṣèbọ ni o lẹ́ni làwa mùsùlùmí ò fẹ́ ríra wa sójú lórí pé ẹnìkan ní irùngbọ̀n kò tó tèmi ṣòkòtò ẹnìkan kò lóòkè tó tèmi ẹnìkan bójú ẹnìkan ò bójú làwa ya wèrè sí gbòòrò làwa gbàgbé wípé lana kitabun wahidun a gbàgbé pé ìwé ẹyọ kan ló dà wá pọ̀ a gbàgbé pé lana kiblatun wahidatun kíbílẹ̀ ẹyọ kan là ń kọjú sí tá a bá fẹ́ kírun wa lana salatun wahidatun ìrun ẹyọ kan náà lájọ ń kí wa lana sawmun wahidun àwẹ̀ ẹyọ kan náà là ń gbà wa lana hajjun wahid hajj ẹyọ kan náà lá ní. laysa lana laysat lana fatiyatun siwa fatiyati gayrina fatiha táwọn ẹ̀mí ń kà làwọn náà ń kà wa ayna islamuna irú islam wo la ń ṣe à ń ṣe islam li yahud àti islam nasara talukurani tan nabi sọ fún ayé pé latataba'anna sunana man qablakum shibran ba'da shibrin ngbò bá yá ẹ padà bẹ̀rẹ̀ sí ní torí pa àwọn tí wọ́n ṣáájú yín ní ṣíṣẹ̀ ń tẹ̀lé manihum al-yahudu wan nasara alalukurani wa in ahadun minal mushrikina istajarak tẹ́nìkan nínú àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ ọ̀pẹ tí wọ́n ń bọ òòṣà istajaraka ó wá sálùwà nẹ́bì ó wá béèrè fún asylum mi rò pé gbọ́ ó sá ó béèrè fún asylum fún àjírùhù fún onífọ̀kànbalẹ̀ o ẹ wojọ́ tọ́lọ̀ ti sọ̀rọ̀ asylum nínú Kùránì fún nẹ́bì o má wo pé kèfèrí ni o má sì wo pé kìí ṣe ẹlẹ́sìn rẹ o fàájìrù fún nífọ̀kànbalẹ̀ ni wá dá sí ata yasma kalam Allah tí tó fi jẹ́ pé òun náà yasma kalam Allah yóò fẹ́ máa gbọ́ tọ́lọ́hun àmọ́ fàbúlùgù màmánàwó ìfọ̀kànbalẹ̀ yẹn rí pé ó ṣe fún o torí pé àwọn tá a wí ní ọ̀rọ̀ òye wọn o kó má lọ máa rò pé o fẹ́ ṣe fọkànbalẹ̀ yẹn fóun nítorí kóun lè gbà tọ́lọ́ áàdà Kùránì wọ́n wá lánàbì sọ wípé ànábì ti wá wọ́n ló sọ wípé bu'ithtu bayna yadi sáà bí sayfi ọlọ́run gbé mi dìde pẹ̀lú ìdání wa ju'ila rizqi tahta dilli rumhi wọ́n á fi oúnjẹ mi sábẹ́ ìdá mi wa ju'ila dilla wàṣọ̀rọ̀ ẹlẹ́mẹ̀ni khalafa amri wọ́n wá fi ìyẹpẹrẹ àti àbùkù wọ́n gbé kalẹ̀ pé gbogbo ẹni tó bá yapa àṣẹ mi á dáná yá wọn ni kí wá ló kàn yẹn wa man tashabbaha bi qawmin fa huwa minhum ẹnikẹ́ni tó bá ti farawé àwọn nǹkan òun náà ti dára wọn ẹ dákun ṣé ọ̀rọ̀ yìí níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tó tiẹ̀ ń bọ̀ lókè fún rẹ̀ àdìsù tá a mú wáyé akhraja Ibn Abi Shayba wa Abu Dawud ẹ wá gbọ́ tí Imam Bukhari táwọn wá sọ àwọn náà kó sínú àdìsí yẹn kọ́ ló bá wa ṣe dáadáa fún wọn nínú volume 4 làdìsí náà wà so àwọn pè ní ma qila fi rimah in tí wọ́n sọ nípa rimah kí là ń pè ní rimah wò bóyá à ń ju à ń tafa à ń ṣe nǹkan
wọ́n fọ́ oúnjẹ ànábì wọ́n gbé ìdè pẹ̀lú idà wọ́n fọ́ oúnjẹ ẹ̀sẹ̀ abẹ́ ikọ̀ kílẹ̀ tí máa ń pè ṣé ikọ̀ náà tí wọ́n máa fi gúnyàn. So àwọn wa sọ yìí pé Ani ibn Umar radiyallahu ta'ala anhu wọ́n látẹnu ọmọ Umar àwọn òfin sí pé bò yìí tù bẹ́ẹ̀ náà yẹ di sáà bí sẹ́ẹ̀fì pé wọ́n gbé mi dé pẹ̀lú dà àwọn kan mú látara pé ju'ila rizqi tahta dhilli rumhi wọ́n fi oúnjẹ mi sábẹ́ ikọ̀ mi sábẹ́ dága àbí tí wọ́n ti máa ń pè náà ni wa ju'ila dhilla was-sigara ala man khalafa amri wọ́n sì ti mú ìyẹpẹrẹ wọ́n ti ṣe lórí ọ̀rọ̀ ẹni tí ó yapa àṣẹ mi àtàbùkù àwọn wàá fi máa ń tàṣà báàbì qawmin fa huwa minhum wọ́n fi sí tiwọn. Rawahu al-Bukhari mu'allaqa. Ẹ jẹ́ ká wá jọ gbé àdìsù yìí yẹ̀wò torí àdìsù yìí làfà yẹn mú wá ń jò ní láti fi ṣẹ̀rí. ṣé wàá rà wọn tí wọ́n gba àdìsù yìí wá níbi àkọ́kọ́ tá a ti lọ mú wá àwọn kan ní pé al-hadithu al-awwal an Abdurrahman ibn Thabit ibn Thawban àwọn kan ní pé wọ́n jẹ́ kó yé wa wípé àfà yìí sudukun da'ifun yukhtihu wa lahu manakirun. So haddathana Hassan ibn Atiyya an Abi Munib al-Jarshi majhulu afa ẹlẹ́ẹ̀kejì náà majhulu wọn àti ẹ̀mẹ́lẹ́ rárá majhulul hal an Abdullahi kótó wa kan ani Abdullahi ibn Umar àwọn tí wọ́n ń gbádìí sí yẹn bọ̀ lókè àbí Munibil Jarishi majhulu wọn àti ẹ̀ mọ́ pé bóyá alágbájá báyìí ni táàfin wá trace ẹ̀ Abdurrahman tọrọ wa látọ̀dẹ̀ wọn lóhun da'ifun yukhti'u wa lahu manakir. So now ẹ jẹ́ ká wá lọ sàlẹ̀ ká máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí àfáà wa Ad-Darimi lára àwọn àfáà sunna ni àfáà aládìsí ni wọ́n ní nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àdìsù yìí bọ̀ wọ́n ní nípa àfáà wa Abdurrahman ibn Thabit ibn Thawban al-Unsi ad-Dimashqi az-Zaid sudukun yukhti'u. So n tí wọ́n sọ nípa àfáà náà nù àmọ́ laysa bi thiqqa laysa bi thiqqa kò sí fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn. àfáà Darimi àwọn adásí wọ́n ní sa'altu Yahya ibn Ma'ayyan mo bi àfáà wa Yahya ọmọ Ma'ayyan léèrè ani Abdurrahman ibn Thabit ibn Thawban nípa Abdurrahman ọmọ Thabit ọmọ Thawban faqala Abdurrahman da'ifun Abdurrahman tí orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ àdìsù yẹn kó tó kan àlìjáde pé majhulu tiẹ̀ lóhun wọ́n tiẹ̀ mọ́ wọ́n lè rí tracy mọ́ bí báyìí. Yahya ibn Ma'ayyan jẹ́ oyé wa yìí pé Abdurrahman da'ifun wa abuhu thiqatun òun ní tiẹ̀ o da'iful hadith ọ̀rọ̀ ẹ̀ lẹ̀ àmọ́ bàbá ẹ̀ ń tó fẹsẹ̀ nílẹ̀ ni tá a bá lọ ka Sunanu Darimi nínú 498 àyè inú àdìsì yẹn bẹ́ẹ̀. Wa qala Mu'awiya ibn Salih bun Abi Ubaydillah nígbà táwọn náà dá sí àwọn náà fẹnu bá wọ́n jẹ́ kó yé wa yìí pé Abdurrahman ibn Thabit ibn Thawban qala Yahya ibn Ma'ayyan wọ́n láfa wa Yahya ọmọ Ma'ayyan Yahya ọmọ Ma'ayyan yìí jẹ́ kan nínú àwọn àfa tí wọ́n kọ́ Imam Bukhari ládìs huwa da'ifun àṣà ń gbọ́ da'if àfa yẹn wá ní mo bí wọ́n léèrè yìí gbé a yuktabu hadithuhu àwọn èèyàn sì tún kọ hadithu ẹ̀ kalẹ̀ tí wọ́n sì mọ̀ pé níyẹn ò ní fi kọ̀dọ̀ yìí fún ni àfààní naam ala da'fi lórí pé wọ́n rí pé ó lẹ̀ náà wọ́n tún kọ́ wọ́n ní kí ló fà wa kana rajulan salihan torí pé ó jẹ́ nìkan tó dáa wa abuhu thabitun bàbá rẹ̀ sì jẹ́ ni tó fẹsẹ̀ rinlẹ̀ rawa an Makhul wọ́n ní bàbá rẹ̀ gbà nǹkan wá látọ̀dọ̀ Makhul thiqatun bàbá rẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ la ba'sa bi kò sí tó burú mbẹ ẹ jẹ́ á lọ ka ilé nínú Tarikhu Baghdadi nínú volume 11. Wa qala Muhammad bin Ali sọ fún wa pé sami'tu Ahmad bin Hanbal mo gbọ́ lẹ́nu àfáwà Ahmad bin Hanbal faqala qila lahu tí wọ́n ń bi léèrè yìí pé Abdurrahman bin Thabit bin Thawban kayfa huwa kí ni tẹ́ rí sí ọ̀rọ̀ àfáwà Abdurrahman bin Thabit kí lè rí sọ̀rọ̀ ẹ̀
ó ní lam yakun bil qawiyyi fil hadith kì í ṣe nìkan tó ní okun níbi ọ̀rọ̀ hadith tá a bá ń sọ̀rọ̀ hadith ọ̀rẹ́ ò lágbára kò fẹsẹ̀ nílẹ̀ ẹ lọ kẹ́ ilé nínú tíra tá à ń pè ní ad-du'afa'u lil Uqayli ó wà ń bẹ̀. àfáwà Al-Athirami àwọn náà dá sí wọn ní sami'tu Aba Abdullah yaqul mo gbọ́ lẹ́nu bàbá Abdullahi tí wọ́n sọ yí pé Ibnu Thawban ahadithuhu manakir àwọn ọ̀rọ̀ tó gbà wá manakir àwọn ọ̀rọ̀ tí ó dá táwọn afá àtakò ní eléyìí ń bẹnu al-Jarh wa Ta'dil tá a bá lọ ka volume 5 bẹ́ẹ̀ náà làfà wa Al-Mandhiri làwọn náà dá sí fi isnadihi Abdurrahman ibn Thabit ibn Thawban wọ́n ní wa huwa da'ifun tá a bá lọ ka Ta'dhibu Sunan Abi Dawud tá a bá lọ ka volume 6 wa qala az-Zayla'i wa ibn Thawban da'ifun ibn Thawban da'ifun tá a bá lọ ka tírà tá ń pè ní Nasbu Raya nínú volume 4 ìyíwò àdìsù àkọ́kọ́ tí wọ́n ti ẹ̀kọ́kọ́ kóòtù yìí pé bòyí túbẹ̀ ní yẹ́dì sáà bí sẹ́yf wọ́n gbé mi dìde láàrin pálíkì àmọ́ ń bọ̀ ní pẹ̀lú idà ni wọ́n fi gbé mi dìde wọ̀jọ́ ìlà riziki tá a tàdé lọ́rọ́mù yìí wọ́n sì fi oúnjẹ tí máa jẹ wọ́n fi sí abẹ́ ìjì kílẹ̀ tí máa pé ṣé ikọ̀ ọfà mi àbí idà mi àbí ikọ̀ mi gbogbo ẹ̀ náà tí wọ́n máa ń lò náà ni. So ìyẹn ń jẹ́ àdìsù àkọ́kọ́ tí wọ́n mú wá pé waju'ila sighar wa dilla ala man khalafa amri man tashabbaha bi qawmin fa huwa minhum eléyìí kòkó tí ọkọ fẹsẹ̀ rinlẹ̀ àdìsù ẹlẹ́ẹ̀kejì tá a wá ló wá látọ̀dọ̀ ìmáàmù Bukhari táwọn ò fi in tó bẹ̀rẹ̀ àdìsù yẹn sí tí wọ́n sì fi in tó parí ẹ̀ sí. haddathana Musa ibn Zakariya sana Muhammad Marzuq ẹni iná majhul wọn àmọ́ wọn lè sọ pé lágbájá báyìí ni lórí àdìsù kan yìí na Abdulaziz ibn al-Khattab sana Ali ibn Garab wọn ni sudukun òun olóòótọ́ ènìyàn ni mudlisun àmọ́ a máa gbé ọ̀rọ̀ ẹnìkan fẹ́ lómi wọn á tún ní mutashayya wọn lóun náà ń ṣe ṣíà lọ́dọ̀ àwọn àfáà súnà ni wọ́n sọ ọ́ torí tashayun kò nítumọ̀ lọ́dọ̀ tiwa pé èèyàn fẹ́ràn àlí an Hisham ibn Hassan látẹnu Hisham ọmọ Hassan an ibn Sirin an Abi Ubaydah ibn Udhayfa an abi anna an-nabiyya sallallahu alaihi wasallam qala wọn lá nàbí sọ pé man tashabbaha bi qawmin fa huwa minhum ẹni tó bá ti farawé àwọn èèyàn kan òun náà ti dára wọn ẹ dákun bẹ́yàn bá ti wá ń dé wíìgì bíi lọ́yà ṣé ó di lọ́yà ni ṣé ó ti wá di lọ́yà ni bẹ́yàn bá ti wá gbé kinní kọ́rùn bíi dókítọ̀ ṣé ó ti wá di dókítọ̀ ni. afáwa Tabarani àwọn náà wá dá sí wọ́n ní lam yarwi hadha al-hadith an Hisham ibn Isad illa Ali ibn Garab wọ́n ní kò sí ẹni tó gba àdìsù yìí wá látẹnu Hisham ọmọ Isad àyàfi Ali ọmọ Garab wala an Ali kò sì sẹ́lòmíì tó gba àdìsì yẹn wá látọ̀dọ̀ Ali illa Abdulaziz àyàfi Abdulaziz wọ́n ní tafarrada bihi òun nìkan náà ló sì dàgbà tafarrada bihi Muhammad ibn Marzuq yẹn tafarrada bihi òun nìkan náà ni ó ní wa ibn Marzuq majhul ẹni yìí náà wọ́n sì mọ́ ẹnìkan ò lè tracy ẹ̀ kan rí tàn ẹ̀ pa kọ́ rí nǹkan báyìí sọ́npẹ́ wa Ali ibn Garab aidan da'ifun Ali ọmọ Garab fún rẹ̀ da'ifun ṣebí mi ṣe àkọ́ mọ́ wí àwọn àfáà súnà ni wọ́n wí àfáà ní al-garibu anna an-nas wal ulama èyí tó wá jẹ́ àjòjì tó jọni lójú ni pé àwọn àfáà tí wọ́n jó ní mímọ̀ yazunnunahu haditha sahih àwọn náà dẹ̀ tó ń rò pádìsì yẹn lálàáfíà. tálùkùránì dẹ̀ sọ fún wa yìí pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń sọ àdìsì fún wa yìí in tattaba'una illa dhanna kò sí tí wọ́n ń lò kọjá àrò pé alérò pé wa ma ta'awwal anfus àti ntẹ́mi wọ́n bá sọ fún wọn pé jágbélé ìwọlé ó lálàáfíà á máa lò bẹ́ẹ̀ laqad ja'ahum min rabbihimul huda alukurani dẹ̀ tí wá bá wọn látọ̀dọ̀ Ọlọ́run wọn bá wọn.
lẹ́ni Kùránì ń sọ fún wa yìí pé in tattabi'una illa dhanna ní tẹ́ ń lò mọ́ kọjá zọ́nù ń tẹ́ lérò pé àròpá ànábì ní òṣèlè àròpé lè yóò lè jọ́rọ̀ ànábì ọlọ́ni ní tẹ́ ń ṣe kọjá pé ń rò ó pé wa ma tahawwal anfus àti ń tẹ́mi yín bá sọ fún yín bẹ́ẹ̀ kẹ́rì laqad ja'ahum min rabbihimul huda ìmọ̀ náà sì ti wá bá wọn látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn Ọlọ́run ti sọ alukurani kalẹ̀ fún wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ti jẹ́ oyè pé man kazzaba alayya muta'ammidan ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ parọ́ mímí ànábì falyatabawwa maq'adahu kó tètè ya wá ga tí ó fi jókòó nínú náà minan nar hadisu Ibn Abi Shayba gbà wá Ahmadu gbà wá Bukhari gbà wá Abu Dawud gbà wá Ibn Majah gbà wá Abu Ya'la náà gbà Ibn Abi Asim gbà wá so wọ́n gba hadiisi wá fil ahadi wal mathani Al-Basaru náà gbà wá à ń láti wá mọ̀ yìí pé a gbọ́dọ̀ ṣọ́ra ká lọ mọ̀ yìí pé la taksibu kullu nafsin illa alayha ẹnìkan ò lè ṣe nǹkan kan o àbí kó gbẹ̀san nǹkan tó ṣe o èyí tí kó wá bá ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni ó gbẹ̀san rẹ̀ o wala taziru waziratun wizra ukhra Ọlọ́run ò sì ní fi ya ìwà tẹ́nìkan wù kò ní fi jẹ́ lómi o kò ní fi jẹ́ lómi o ẹ wá gbọ́ àwọn tí wọ́n sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ wá gbọ́ àdìsù yìí o Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kana yuhibbu mawafaqata ahli al-kitabi fima lam yuhmaru fihi bi shay'in fima lam yuhmaru fihi bi shay'in nínú shama'il ar-rasul náà ni wípé Ànábì fẹ́ràn mawafaqata ahli al-kitabi láti máa ṣe tí ó ṣe dédé tàwọn ahlul kitabi níbi tí ò bá ti rí wáyí Ànábì yóò máa kọ́ṣe yóò máa faramọ́ in táwọn Nàsárà bá ṣe níbi tí ò bá ti rí wáyí àdìsù ni o yuhibbu mawafaqata ahlil kitabi tẹ́tẹ́ bá ń sọ̀rọ̀ ahlil kitabi Yahudi àti Nàsárà ni Ànábì fẹ́ràn láti máa kọ́ṣe wọn fima lam yuhmaru fihi bi shay níbi tí wọn bá ti pa láṣẹ gangan yóò wò wọn lápẹẹrẹ nígbà Ànábì dé Medina sallallahu alayhi wa sallam kò mọ bí tóun fẹ́ kọjú sí látara pé wá yìí ò tí ì dé ó sì kọ́ṣe àwọn Nàsárà ṣànàbí wá di Nàsárà li'annahu tashabbaha bin Nasara ẹ dẹ́kun àwọn Júù àwọn ìyàwó wọn mutanaqabatu mà ní wọn àwọn olùbójú lóbìnrin mà ní wọn tí yẹ pé nínú ẹ̀sìn wọn idha kharajatil mar'atu anin niqabi qad kharajati anil yahud tóbìnrin bá ti jáde lọ́dọ̀ yahudi tí ò lo niqabu kìí ṣe yahudi mọ́ ṣèbáṣà yẹn làwọn náà ń kó yìí ṣèbáṣà yahudi lágbà yìí lẹ́yìn gbogbo ohun tí ò sínú Kùránì la fẹ́ sọ di túláàsì fáwọn èèyàn tó fi di pé àfa kan tó tún bẹ̀rẹ̀ sí ní mú nǹkan tí ò ẹ ṣe oúnjẹ rẹ jazakumullahu khair mo ti rí pé àwọn èèyàn wọn ti bá mi kọ́ ayà ẹ pé wa in ahadun minal mushrikin istajarak Ọlọ́run ò ní bá dáadáa yín jẹ́ la ilaha illallah àdìsí tí wọ́n mú wá pé yuhibbu mawafaqata ahlil kitabi fima lam yuhmaru fihi bi shay ẹ wà àdìsí akhraja ibn Abi Shayba wa Ahmad wal Bukhari wa Muslim wa Abu Dawud wa Ibn Majah wa Tirmidhi sallallahu alayhi wa sallam ṣe àwọn àpá Ànábì Nàsárà ni torí pé ó ṣe ń tó ṣe déédéé tàwọn Nàsárà torí pé ó mọ̀ pé lẹ́sìn ni wọ́n níjọ́ náà wọ́n sì ń sin lọ́hùn yóò wá wò pé báwo làwọn Nàsárà ń ṣe yóò wá kọ́pì wọn àmọ́ lẹ́ni gbogbo àṣà Yẹhudi làwọn èèyàn lọ gbé wá ní Islam fún wa bíi ká mú aṣọ ká dàá borí bí obìnrin gẹ́gẹ́ bí ìṣesí ọkùnrin ìmáàmà ni wọ́n júwe fún wa pa Ànábì wé àwọn bàbá tí wọ́n lọ láàní ni wọ́n máa wé
àdátùlì yahudi ní pé ká mú aṣọ ká dáborí láì ń ṣobìnrin kò sí láì fi ń bẹ̀ tá a bá kọ́ ṣe àṣà kan táṣà yẹn bá dáa ká máa sọ pé tàṣà búùbì kan omi àwọn kèfèrí ni wọ́n kọ́ fi pílẹ́ẹ̀nì rìn so tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ńgbà náà àwa náà gbọ́dọ̀ kọ́ ṣe wọn níbi tó dáa èèyàn ò gbọ́dọ̀ kọ́ ṣe èèyàn níbi tí ò dáa ànábì gba master tó fi kú láyé ni ṣó gba doctorat ni àwọn tí wọ́n pinlẹ̀ à ń gba doctorat tí wọ́n gba pinlẹ̀ à ń gba master innahum kuffar kèfèrí ni wọ́n olùmú nǹkan mímọ́ Ọlọ́run ni wọ́n ṣé nígbà táwa náà ti wá ń gba master tá ń gba doctorat tá ń ṣe magister àwa náà ti wá di kèfèrí nìyẹn ta aqalu ya akhi ẹja ṣe làákàyè ẹ̀yin ọmọ ìyá mi ẹja ronú à ń dojú ẹ̀sìn yìí bolẹ̀ lápẹẹrẹ ní ìsìn ẹni bá ti di táì ní ìsìn torí pé àwọn kèfèrí ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní máa di táì yẹn ṣó ti wá sọ̀rọ̀ di káfìrí àwọn wo ni wọ́n ṣe bàtà àwọn wo ni wọ́n ṣe ago àwọn wo ni wọ́n ṣe fìlà gbogbo ń tà ń lò láyé ewé làwọn mùsùlùmí fẹ̀sìn ṣe ń bẹ̀ títí kan tá a fi ń pè nínú mọ́sálásí tó jẹ́ àrọ àwọn wo ni wọ́n pinlẹ̀ rẹ̀ ká nígbà táwa náà ti wá lò àwọn kèfèrí máa ń lò àwa náà ti wá ṣe kí ni o àti wá di káfìrí eléyìí ìrònú tí ò dáa ni àfikún náà kó dákun kó ṣíjú àánú wa àní ànábìsẹ́ yuhibbu mawafaqata ahlil kitabi fima lam yuhmaru fihi bi shay gbogbo bí tí wọn bá ti pa láṣẹ ó fẹ́ràn kó máa ṣe déédéé báwo làwọn nàṣàrà ti rí báwo ni wọ́n ṣe ń ṣe mi ò sọ kìrìsìtẹ́nì o nàṣàrà ni mò ń wí o tá a bá sọ pé nìkan tashabbaha bi qawmin fahuwa minhum ó ń láti já sí pé ẹni yẹn ó nígbàgbọ́ nínú àkídà ẹnìkan tó já sí pé àkídà yẹn khilafa ma fil islam ó takò tó wà nínú ẹ̀sìn wa jẹ́ pé wà yí wà lórí ẹ̀ ìgò ló wà lójú mi ṣáwọn afá súnà ni wọ́n ṣe ni àbáwọn afọ́ ń súfì àbáwọn afá mùsùlùmí àwọn kèfèrí wọ́n pinlẹ̀ rẹ̀ àmọ́ ó wúlò fún wa fóònù rẹ lọ́wọ́ wa yìí irinṣẹ́ àwọn káfíìrì ni ṣùgbọ́n wọ́n ẹ̀ṣẹ̀ wà ń wọ́ ẹ̀sìn lọ́sàn-án gan ni kí a máa gbé àdìsí man tashabbaha bi qawmin fahuwa minhum àfáà náà pè láti lọrin ọlọ́kùn bá mi ṣe dáadáa fún wọn torí pé mo rí pé ibi tó kọjú sáwọn lójú tí wọ́n fi wò ó àmádìsí yóò ṣe kí ni o kò lálàáfíà kò sì fẹsẹ̀ rìn rẹ̀ látọ̀dọ̀ ànẹ́bì scam ni ọlọ́ndàkùn ṣíjú àánú wa àdìsí èyí tí mo mú wáyé èèyàn lè kọ́ṣe ènìyàn níbi tó bá dá èèyàn lè kọ́ṣe èèyàn ibi tá àti lè kọ́ṣe ọlọ́mọ sọ pé látàkúnú kalladhina azahu Musa ẹ má lọ dàbí irú àwọn tí wọ́n ṣe kíní o tí wọ́n kó nira bá nàbí Musa fabara'ahu Allahu mimma qalu kọ́lọ̀ tó wá yọkù níbi tí wọ́n ń sọ ẹ má kọ́ṣe èèyàn níbi ìwà tí ò dá bá a bá rí ìwà tó dá lára èèyàn ok kò sí láì fi kéèyàn kọ́ṣe ìwà yẹn eléyìí ń ṣe dáadáa so níbomi ọlọ́run sọ fún wala takunu kalladhina tafarraqu wakhtalafu kéèyàn pèrè ẹ̀ lálùsúnnà kó pèrè ẹ̀ lọ́lù súfì kó pèrè ẹ̀ lóní ṣíà ìṣesí àwọn yahudi ni kẹ́nìkan lòun sàlàfíà òun kìíní kan àádẹ́tul yahudi àádẹ́tul kuffar ara ń tọ́lọ̀ ní a máa ṣe nìyẹn pé kúnù ibadallahi ikhwana ẹjọ́ mọ̀ ìyálẹ̀ ọ̀kan ni kẹ́sì máa sí lọ́hùn la takhtalifu fatakhtalafa qulubukum ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ kọ́kọ́ yín má yà lọ́tọ̀ọ̀tọ̀ wọn rí yẹn sí tàṣàbù tálùkàn lẹ́ni wala takunu kalladhina tafarraqu wakhtalafu min ba'di ma ja'ahumul bayyinat fa ulaika lahum adhabun alim pé àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ àdísù yẹn ò yí ẹlòmíì débẹ̀ yìí pé ìmọ̀ pera wa ní kinní kan tá àyíra wa sẹ́yọ̀ kan nì àwa náà ti ń ṣe kinní o àti ń jáde lọ torí pé à ń ṣe tàṣàbù
ọlọ́run dákun ṣíjú àánú wa o kó ṣe dáadáa fún wa o eléyìí jẹ́ bí ibi tí a parí ọ̀rọ̀ talẹ́ yìí ibi tí ó fara tì sínú kó ní ọlọ́run dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa àdìsí tí mo mú wá yìí ó wà nù sunan abi shayba musnad ahmed sahih al-bukhari sahih muslim sunan abi dawud sunan ibn majah at-tirmidhi nínú shama'il wa nasahi wa abu yala wa ibn hibban wa tabarani fil awsat ọlọ́run dákun kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ mọ́ ṣe lé ìláwìí mọ́ mọ́ sì ṣe lágbọ̀mọ́ fún wa àdọ́lá la ilaha illallah gbogbo àwọn tí wọ́n bá wa gbọ́ létí àgbọ́yé Olúwa ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọ̀ wọ́n àwọn tí wọ́n sì tún gbọ́ sódì ọlọ́run dákun bá wa yáfi àwọn náà kó bá wa fún wọn lálàáfíà bá wa wò wọ́n sọ kó níbi àwọn àárẹ̀ tí ń dá wọn náà láàmú torí pé fi qulubihim maradun fazadahumullahu marada àárẹ̀ ń bẹ lọ́kàn wọn ọlọ́run ó sì máa ṣe àlékún àárẹ̀ náà torí pé ìyà ẹlẹ́ta ẹ̀rọ ó ń bẹ fún wọn bá a mú kínní hù so kọ́lọ̀ kó dààmú kó ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́ ó wà nílẹ̀ ń bẹ̀ yẹn okùn kínní yẹn so Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ gbogbo àwa tá a jọ wà ní orí ètò Olúwa Ọlọ́run wò bá wa gbàdúrà wa o kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ o wọ́n tẹ ẹnìkan kan láàmú nínú wa o wọlá pé wọn náà ní ọba Ọlọ́run ọba tí ń jẹ́ Ọlọ́run lọ́dọ̀ tiwa tí Lárúbáwá ń pè ní Allah kò sí dandan kọ́ ni kí n pè ní Allah ibi ó bá ti ń bá ń ka Kùránì ní mọ̀ ní bisimilayi rahman rahimi so àwọn kí wá ní ẹni tó bá lọ Mọ́kà báwo ni ó ṣe bọ́lọ́run sọ̀rọ̀ kí wá ní àgbọ̀dọ̀ pé Ọlọ́run ní Allah àmì ò ní bá tèmi débẹ̀ àgbọ̀dọ̀ pé ní Allahu tàbá lọ kírun àbí ká ní afẹ́ lọ ṣe sọ̀lá ṣe àwọn apá èdè wa rẹ ni nígbà Ọlọ́run bá dẹ̀ fún wa lédè wa tó sì lóhun ọ̀ràn òjíṣẹ́ kan àfi kó ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn nínú èdè tiẹ̀ èdè tiwa yẹn náà láàfi ṣàlàyé pé aláwo lémi jẹ́ wá Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ so Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa gbogbo àwa tá a wà lórí ètò àwọn afá pọ̀ lórí ètò Ọlọ́run bá wa ṣe dáadáa fún wa o la ilaha illallah muhammadu rasulullah gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sétò látòrí ẹnjìníà Ọlọ́run níjó bàjẹ́ afá wa Kútì Ọlọ́run bá wa ṣíjú àánú yìí alimi Muhyiddin Ọlọ́run bá wa gbàdúrà yín Owólabí Awíyẹ Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín afáwa Fẹ́ni Ànáfì Agboola Ọlọ́run níjó bàjẹ́ Abdulsalam Ọlájẹntu Ọlọ́run níjó bàjẹ́ afáwa Sẹ̀mí Ìṣọ̀lá Ọlọ́run bá wa gbàdúrà yín afáwa Ìṣọ̀lá White kò ní bàjẹ́ lágbára Ọlọ́run afáwa Ọlátúndí láti ìlú Ìjẹ̀bú Òde Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín afáwa Abdulwahab Àjàpẹ́ Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o la ilaha illallah Àtàndá Abdulhakeem Ọlọ́run bá wa gbàdúrà yín Hasan Sheriff T-Boy Ọlọ́run níjó bàjẹ́ Rahim Lẹ́àfíìsì Ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Ògúnnáìkè Abọ́sẹ̀dé Ọlọ́run níjó bàjẹ́ la ilaha illallah muhammadu rasulullah Adébísí Jéyì aṣàdúrà fẹ́yìn náà Ọlájídé Bello Ọlọ́run níjó bàjẹ́ Hasan Lukman Ọlọ́run bá àgbàdúrà yín Abi Sanusi Ọlọ́run bá àgbàdúrà yín la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam Yusuf Kamiluddin Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha gbogbo àwọn ọmọ yàwó Àbíkẹ́adé Ọlọ́run bá aṣíjú àánú yìí Ẹ̀máyà Adébárè Ọ̀kanlọ́mọ ọba àlùkàn Allahu akbar Ọlọ́run níjó bàjẹ́ kòwé tí kòwé bá ń ké kí gbogbo ẹyẹ kí wọ́n kó gbá wọlé ni so àfáwa Aliminu Ọlọ́run níjó bàjẹ́ bá wa ṣíjú àánú wòye èrò ọ̀tá lórí yín ò ní ṣẹ́ o àdúrà yín ó gbà lórí ọmọ yóò sì gbà lórí ìyàwó la ilaha illallah wọn lábá ṣe wí kọlọmbà àjò rí bẹ́ẹ̀ fáwọn náà ọ̀tá ò ní fi wá rẹ́rìn àwa láàmú rẹ́rìn ẹ̀ ọ̀tá ò ní rí kò ní ráṣeyọrí lórí wa la ilaha illallah a ní ṣubú fún ọ̀tá yọ ọ̀tá ni ó máa ṣubú àwọn akọ́lá ṣubú wala hawla wala quwwata illa billah bákan náà àfọwọ́ Abdulatif Salam aṣàdúrà fẹ́yìn náà o la ilaha illallah gbogbo wa tá a wà lórí ètò láwọn tá a lórúkọ wọn dá àfọwọ́ Khalifa Ajagbemokifi ọlọ́mọba aṣàánú wọn àfọwọ́ Ama Blessing Ọlọ́run níjó bàjẹ́ àfọwọ́ Hasan Abu Hasan ọlọ́mọba aṣíjí dáadáa fún wọn Ládi Dábìrì aṣàdúrà fẹ́yìn náà Ọlọ́run níjó bàjẹ́ la ilaha illallah Alhaji Abdulhakeem aṣàdúrà fún yín Ọlọ́run níjó burú fún yín wala hawla wala quwwata illa billah Misbahu Bámidélé Ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ yóò sì bá gbàdúrà yín yóò jẹ́ káànú Ọlọ́run kó máa tẹ̀lé yín káàkiri àti lórí àwọn ọmọ yín náà Ifka Asibi Ọlọ́run bá ṣíjú àánú wò yìí o má jẹ́ kó dùn mí tó sìn Ọlọ́run bá gbàdúrà tì yín náà Alhaji má jẹ́ kó dùn mí Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ìgbìyànjú yín lórí Islam Ọlọ́run dákun yóò jẹ́ bá níbi tó lérè afáwa Wasiu Shitu àwọn tí Risalatul Haqq nìyẹn Ọlọ́run bá aṣíjú àánú wọn Múrí Owóyẹmí Ọlọ́run bá gbàdúrà yín Akálàfàtà aṣàdúrà fún yín Alájà Àbíkẹ́rímí mo ṣàdúrà fẹ́yìn náà o bí bọ́lọ́wọ́n bá tiẹ̀ ti ní kí n bá orúkọ yín pàdé Abi Sunusi Ishaq Akanni Ọlọ́run bá gbàdúrà oníkálukú
Gafaru Hafiz ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Jamal Abubakar ọlọ́run níjó bàjẹ́ lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run Mùlí Alówólé ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ gbogbo wa tá a wà lórí ètò gbogbo wa la ṣàdúrà fún Táyé Taofik ọlọ́run níjó bàjẹ́ àfáwa láti lu Germany ẹja lónìbù ọlọ́run níjó burú fún yín kọ́lọ́n bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah bákan náà gbogbo àwọn tá a máa ń ṣàdúrà fún bàbá wa Adégbìtẹ́ lóṣogbo ọlọ́run bá ṣíjú àánú wọn bá wa ṣàlékún dáadáa bàbá wa ẹnjìnìá Odùọlá ọlọ́run bá ṣíjú àánú wòye ọlọ́run má jẹ́ padà sẹ́yìn àfáwa Abdulhakeem Ọ̀rádéyọ̀ ọlọ́run má dojú tì yín kọ́lọ́n bá gbà yín kọ́lọ́n bá ṣe dáadáa fún yín bákan náà àfáwa Ibrahim ọlọ́run bá ṣíjú àánú wọn kó sì bá wa ṣe dáadáa fún wọn Ibrahim mo ti tún gbàgbé sọ́ọ̀nì mo ọlọ́mọdé ò burú fún wọn lọ́lọ́lá ìlà kárí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lórí ètò ọlọ́run bá ṣíjú àánú wòye àfáwa Sẹ́ríkì Abíọ́lá ọlọ́run níjó bàjẹ́ lọ́lọ́lá ilaha illallah Muhammad Rasulullah àwa ń fàsìkò yìí ṣàdúrà fún ìkan nínú àwọn àbúrò wa tí wọ́n já ìláyé afa dáadáa ni afa sunna ni ó mọ ọlọ́run ó sì dúró tọ́ ọlọ́run afa Abdulhamid Ahmed ọlọ́run bá ṣíjú àánú wò kó bá fàlìjẹ́nà ṣe sàárà fún bákan náà tó wá ń fi léyìí náà ṣàdúrà fún afa Musliudeen kò sáyẹ ẹkún ọlọ́run bá ṣíjú àánú wò náà àtúnwá ṣàdúrà fún ọkọ àtìyàwó èyí tí a fẹ́ ṣe lọ́la tí wọ́n fẹ́ ṣe lọ́la nílùú Kẹjà ọlọ́run bá ṣíjú àánú wọn kó bá jó bọ́ sí rọrùn mọ́jà ayé nira ń bẹ̀ o yá bá àlùbáríkà pàdé ń bẹ̀ lọ́la la ilaha illallah Muhammad Rasulullah wala awla wala quwwata illa billah àfọwà Abdullatif láti ìlú Benin ọlọ́run níjó burú fún yín lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣọ ìlú Benin ò ní bàjẹ́ ìlú tó ní kálukú wá wà tá a ti ń wò wáyìí olúwa ọlọ́run dákun ò ní dá wa lágara ń bẹ̀ yóò máa gbọ́ tiwa kò ní gbọ́ tọ̀tà wa àfọwà Balógun Saheed ọlọ́run níjó bàjẹ́ bá mi ṣíjú àánú wẹ̀ insha Allah ta'ala ẹ jẹ́ ká ṣí òpó lẹ̀ fún àwa tí a bá fẹ́ pè wọlé torí pé nọ́mbà tá a máa ń sábà pè sí lórí ètò ó dà pé +234 909994124 láàrin ìṣẹ́jú díẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ ẹnjìníà ṣáà gbìyànjú alhamdulillah engineer ṣá try so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ so ọlọ́run níjó bàjẹ́ bàbá tiẹ̀ lè gba 100 àgbà 70 so kọ́lọ́n kó ṣíjú àánú wa náà à ń fi yẹn retí ìpè fáwọn tí a bá fẹ́ pè wọlé bóyá a fẹ́ dá sí ètò ni àbí a fẹ́ fi kún tí o bá sì sí pé ká fara ẹ̀ tì kí ọlọ́ba fi kó bá wa falbarka sí la ilaha illallah kọ́lọ́n kó ṣíjú àánú wa tí ó bá tí ì sí pé ká máa fi yẹn gbọ́ ká máa fi gbọ́ bàbá láyége so kọ́lọ́n kó ṣíjú àánú wa. Naam àwọn tá a bá fẹ́ pè wọlé à ń retí ìpè wa àwọn gbà tá a ti rí i pé à ń fẹ́lẹ́ iná tó ṣàdúrà gbogbo wa tá a wà lórí ètò ọlọ́run bá gbọ́rọ̀ wá sẹ́sọ̀ o come to Islam aṣàdúrà fẹ́yìn náà ọlọ́run ní yọ wá kúrò ní Islam àjọ bá Islam débi tó lérè lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam naam. Assalamu alaikum. Wa alaikum salam. Assalamu alaikum. No. Assalamu alaikum. Assalamu alaikum. Naam. Awa pẹ̀lú yín. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Allahumma amin. Inshallah biqudratillah. Amin. Ẹjọ́ má bínú ó ní ìbéèrè kan tí mo fẹ́ kí ẹ ní. Okay. Ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ pé àǹkí lọ àjí ìsìnkú yẹn ni àǹkí lọ́wọ́ ní ọmọ. So ìmáàmù tí wọ́n sálámà. So ìgbà tí wọ́n máa sálámà. So ẹni kí wọ́n kà á sọ láti gbà ní àti wọ́n sálámà tó àti wọ́n ti ráyè láyé láwọn àti wọ́n ṣe for about 3 minutes ẹni ẹ̀ sọ̀rọ̀ sálámà. So wọ́n jí ẹni kí nìyẹn so ẹni wọ́n á ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé sówó láìsí bẹ́ẹ̀ àbí ọ̀tọ̀ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé ìbéèrè tẹ béèrè yẹn mi ò gbọ́ yé dáadáa so kọ́lọ́ kó ṣíjú àánú wa.
naam 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 so ìmáàmù tí wọ́n sálámà so ẹnìkan bá àtàwọn àjòkó lẹ́yìn ìmáàmù wọn kà á sọ láti àtàyà ti lè wáyé wọn kà sọ láti Ibrahim sọ láti Ibrahim yá so wọn á lóbi kíni mi lẹ́yìn àti sálámà láti láìláìlá láti ṣe náà ó sì wà sálámà wọn kọ́ ẹ̀ tiẹ̀ wá wọn ní kàdó ṣe ẹ̀ lọ́láì. so alhamdulilayi rabbil alamin so kọ́lọ́n kó ṣíjú àánú wọ̀ wá nígbà ó já sí pé ìmáàmù ti sálámà tí ì ṣe pé ìmáàmù ń kí òun lọ so bóyá òun náà sì ní tó sì ń kà ṣẹ́gẹ́tì míísìn ló ṣe sálámà àwa sì ti tẹ̀lé ìmáàmù òun náà ẹ̀yìn ìmáàmù náà ló sálámà so kò sí ní tó burú nínú tí ó ṣe yẹn àmọ́ kì í wá ṣe pé yóò sọ pé òun lòun right ìmáàmù sálámà ẹ̀yìn náà sálámà òun wá rí i pé bóyá ìkùn kankan tó ń fẹ́ kà òun nìyẹn so kì í ṣe pé bóyá mọ̀mí yẹn kan kò sí láì fi ń bẹ̀ kọ́lọ́n kó bá wa ṣíjú àánú wa jazakumullahu khairan ọlọ́run ṣíjú àánú ẹ ṣe gan sa wa alaikum salam ẹ ń lọ bóyá ó máa ṣiṣẹ́ padà pé naam jazakumullahu khairan ọlọ́run kò ṣe dáadáa fún wa so a dúpẹ́ lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n pè wọlé kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún wọn so a tún kíni yẹn wọ orí kíni yẹn wọ. salamu alaikum salamu alaikum ẹ ǹlẹ́ sà alhamdulilayi sà alhamdulilayi rabbil alamin allahumma amin sà amin ya allah amin allahumma amin آمين يا الله آمين اللهم آمين اللهم آمين ما شاء الله Ọlọ́run ó ṣíjú àánú ó lágbára o. Àbòsí tó lágbára ni. Ọlọ́run èyí sì fẹ́ràn ẹ̀ tí bá ń ṣàbòsí. Baba Emma Naam Naam Baba ẹjẹ́ a máa wò ń tiwa ṣe é mọ̀ yí pé ọ̀tọ̀ lẹni tó fẹ́ ṣe tọ́lọ́run ọ̀tọ̀ lẹni tó fẹ́ ṣọ̀tẹ̀. Naam. Ọlọ́run á bá wa ṣíjú àánú wò wọ́n o. Bó ṣe rí nìyẹn bàbá. Wọ́n ń tàjà bá àbíkan omi fà owó àmì nìhun. Bẹ́ẹ̀ni kèfèrí sì ní jọ́nà kò tí gbà. Ṣẹ́rí tí èèyàn bá sọ pé Allah kì í ṣe Ọlọ́run ìrònú àwọn ọ̀tá ìsìláàmù ni ẹ̀pọ̀ àwọn ni wọ́n máa ń sọ pé àwọn náà máa ń sọ pé who is Allah láti fi kọ̀ndẹ́ẹ̀mù Ọlọ́run. Naam.
àwọn ń pòṣà wọn ní Láta wọ́n ní Uzza wọ́n ní Manata wọ́n láwọn oríṣiríṣi wọ́n èé sì pé ní Allahu àwọn òsì lóòṣà tó ń jẹ́ Ọlọ́run nílẹ̀ Yorùbá Ọlọ́run náà ní ń jẹ́ Ọlọ́run Allah yẹn náà sì ni. bẹ́ẹ̀ni o tó gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti rán wá tó rán pẹ̀lú èdè wọn. bẹ́ẹ̀ni bàbá Ọlọ́run àbá wa ṣíjú àánú wòye ẹ jẹ́ àfi wọ́n lẹ̀ pẹ̀lú táwọn èyí wọn ẹjẹ́ wọn máa rán Ọlọ́run bá ṣíjú jazakumullahu khair. alhamdulillah masha Allah Allahumma àmín ọlọ́mọ ajẹ́ ń bá a débi tí mo fi sọ pé Ọlọ́run èyí ṣe àlá o ẹ bá ń tọrọ débẹ̀ o torí pé àmì o tí. alhamdulillah jazakum. Àmín jazakumullahu khair. Naam Ọlọ́run bá aṣíjú àánú wo àwọn bàbá wa kò ní jẹ́ kí ọ̀rọ̀ wọn dàrú. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o gbogbo yín tẹ́ bá wà lórí ètò Ọlọ́run bá gbàdúrà yín ó sì bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa billah. So ètò náà ń fi ohun farati lọ so ambassador Kúnlé aṣàdúrà fẹ́yìn náà o Ọlọ́run níjó bàjẹ́ o la ilaha illallah àpàràsí gbọ́ àpàràsí ìgbà òní báyìí o dáadáa ní ọmọ wọlé tọ̀ yín o gbogbo atájọ́ wà lórí ètò náà la ṣàdúrà fún kọlọmba gbọ́rọ̀ ní kálukú wá sẹ́sọ̀ àfáwà Lukman Mashood ṣe kó ní Ọlọ́run níjó bàjẹ́ gbogbo ń tẹ́ ń fẹ́ lólúwọ́ bá wa ṣe fún yín la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah kọlọmba aṣíjú àánú wọ̀nyí kọlọmba aṣí dáadáa fún yín Al-Qur'an Ọlọ́run má fi dójú tì wá ṣe ni kọlọmba fi gbé wa ga la ilaha illallah wa a tún retí ìpè ní fún àti a bá fẹ́ pè wọlé so àwa náà tí a fẹ́ràn ètò Ọlọ́run fẹ́ràn wa gbogbo wa náà tá a sì ń bá wa fà níyàn dá sí Ọlọ́run ó ṣíjú àánú wẹ̀yìn náà la ilaha illallah muhammad rasulullah àfáwà brọ́dà wa bàbá wa Ibrahim Dadéjọ kò ní bàjẹ́ fún wọn la ilaha illallah Ìdòwú Ọlárìnwájú Kọ́dẹ̀r mo ṣàdúrà fún yín o kò ní bàjẹ́ fún yín ìlú Ẹ̀pẹ́ ò ní bàjẹ́ ìlú Èkó ò ní dàrú ìlú Ìbàdàn ò ní dàrú Ìlọrin ò ní dàrú gbogbo òlu tí oníkálukú wá wà Ọlọ́run dákun gbogbo bí tá a bá wà Ọlọ́run jẹ́ kí kádàrá wa bá bẹ̀ mú má fa burú ṣe wá má fi wàhálà kan wá má dá wa jókòó má kó nira bá wa má tì wá mọ́lé má tì wá mọ́ta la ilaha illallah kọ́lọ́ wọlá pé ìwọ náà lá ní àlẹ́ lomi gbogbo òfẹ́ yìí náà à ń lò lórí pé la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah Ọlọ́run dákun bá a jórí bá a ti ń wì kó o sì bá wa gbà bẹ́ẹ̀ lọ́la agbára àti jẹ́ kan ṣe bàbá wa mudirul markaz habibul malayin olólùfẹ́ àwọn millions Ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀ ọ̀bá náà bá a jọ ń túbọ̀ gùn lẹ́mìí bàbá tí ò fojú kéré ọmọdé tí wọ́n fojú kéré àgbàlagbà Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kó sì bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́la la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa laqad ja'akum li ilaf gbogbo ẹni tó bá wa ṣe òun náà ní kúrú lẹ́mìí bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف Ọlọ́run dákun gbogbo àwa tá ń wá ọmọ Ọlọ́run fún wa lọ́mọ àlùbáríkà àwa tá ń wá yàwó fún wa yàwó àlùbáríkà àwa tá ń wọ́kọ fún wa lọ́kọ àlùbáríkà àwa tá a ti ní Ọlọ́run má fi kú yà wá báyìí kọ́lọ́run jájọgùn lẹ́mìí ká gbádùn ara wa pẹ́ àwa tá ń wáwé ìgbèlú Ọlọ́run dákun jó bọ́ sí ní ọ̀run ìlú Nàìjíríà Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ Ọlọ́run dákun ṣe dáadáa fún wa kó o ṣìnà lọ́wọ́ fún wa gbogbo tó ní kálukú wa ń fẹ́ Ọlọ́run jó tẹ̀ wá lọ́wọ́ àwa tá wà nílé ẹ̀kọ́ Ọlọ́run dákun jẹ́ aláṣeyọrí la ilaha illallah àwa náà tó jáde pé ọ̀nà àtijọ́ àti múlẹ̀ Ọlọ́run bá wa sọ di rọrùn lára agbára rẹ̀ àtijọ́ kan ṣọlẹ̀ gbogbo àwọn tó wà nù oyún Ọlọ́run bá wa sọ wọn láyọ̀ àtàláfíà o má jẹ́ onira fún wọn gbogbo àwọn àfa tá à ń rí tinú wa dùnú ayé Ọlọ́run má fi wọn bà wá nú jẹ́
wọ́n fi wọ́n pa wá lẹ́kún wọ́n sì fi wọ́n dà wá láàmú la ilaha illallah gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti kọjá lọ lórí ẹ̀sìn Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kó o ṣe bá wa kẹ́ wọn wọ́n lágbára àdìjẹ́ kan ṣo rẹ̀ bí aki suratul Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin mo tún wá ṣàdúrà fún bàbá mi dáadáa bàbá wa Bákàrè Àlàdé Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ bá wa ṣíjú àánú wò yín àpàdà sí gbọ́ àpàdà sí gbà Ọlọ́run ní jọ̀ọ́ wọlé tọ̀ yín wọlé apẹ́ fẹ́ràn wa nítorí ìtọ́ Ọlọ́run ní dọ̀tá yín láéláé Ọlọ́run ní kọ̀yìn sẹ́yìn ẹ̀yin náà ní kẹ̀yìn sọ́lọ́run báyé bá ń jáyé ẹ̀ mọ̀ jẹ́ èèyàn bẹ́ẹ̀ báyé bá ń jáyé ẹ̀ mọ̀ jẹ́ ọlọ́rọ̀ báyé bá ń jáyé ẹ̀ mọ̀ jẹ́ ní gíga ẹ̀ ní wálẹ̀ kọ́lọ́n wọlé apẹ́ gbogbo wa náà lájọ ń ṣàmì Ọlọ́run jó rí bẹ́ẹ̀ fẹ́ nìkankan wa náà la ilaha illallah gbogbo ẹni tó ti gánú wa Ọlọ́run jẹ́ wálẹ̀ o gbogbo ẹni tó ti ga Ọlọ́run gbé wa ga o ajá Sheriff Aramide Kareem Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ la ilaha illallah gbogbo ń tẹ́ ń fẹ́ Ọlọ́run wọlá pé kò sí tí wọ́n ń pè ní Sheriff Sharafu náà ni ọlá iyì owó ẹ̀yẹ Ọlọ́run máa pa gbogbo ẹ̀ pọ̀ sára ajá Sherifa Ọlọ́run dákun má jẹ́ tẹ́ láéláé bákan náà mo tún ń ṣàdúrà fún ìyá wa kan mi ò rí wọn lálẹ́ wọn máa ń sábà wà pẹ̀lú wa orúkọ wọn yẹn sá fún mi Ọlọ́run bá mi ṣíjú àánú wò yá náà kó sì bá wa ṣe dáadáa fún wọn la ilaha illallah lára àwọn olólùfẹ́ Mudirul Markaz ni wọn orúkọ wọn yẹn mi ò rántí Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn kó sì bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́la agbára Ọlọ́run gbogbo àwọn àtàwọn wà lóde àfáwọn Labaika the Christ Jamiu Adegunwa Ọlọ́run dákun apára sí ibú apára sí ìgbà ọlọ́mọdé owó wọlé tọ̀ apára sí ibú apára sí ìgbà ọlọ́mọdé owó wọlé tọ̀ Ọlọ́run jẹ́ ọmọ ga sí mọ́jọ́ wálẹ̀ sí mọ́jọ́ rẹ̀ lórí dáwà èrò ọ̀tá ọlọ́mọdé ó ṣẹ lórí ẹ̀ la ilaha illallah Risalatul Haq ọlọ́mọdé dàrú wọ́n sì jẹ́ ó bàjẹ́ lọ́la agbẹ́ Ọlọ́run àtijọ́ kan ṣe Ọlọ́run ajá Aisha ní Texas mo ṣàdúrà fún yín ọlọ́mọdé ó burú bákan náà ajá mi alájà Taofika Ọlọ́run bá mi ṣíjú àánú wò kó bá mi gbọ́ rẹ̀ gbogbo ibi tó wà Ọlọ́run bá gbàdú rẹ̀ gbogbo ibi tó ní kálukú wa ń tà ń fẹ́ ní kọ́lọ́n tí ó jẹ́ tiwa kó wa máa dáa ju báwa náà ṣe wá fẹ́ lọ èyí tí ò dáa tí ò máa bà wá ní jẹ́ Ọlọ́run má gbé kó wa lọ́la agbára Ọlọ́run àtijọ́ kan ṣe Ọlọ́run Suratul Kawthar bọ́lọ̀ ń ṣe dùn ànábì inú Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní dùn wá nú láti sìn lọ gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan kòrò tó ń jẹ́ nǹkan tí ò tẹ́ wa lọ́rùn Ọlọ́run máa sọ́ dídùnú kó sì máa dùn mọ́ wa ká máa rówó ká máa rọ́lá ká sì máa rágbéga ìta àti ń retí láti jẹ́ tí ò dé Ọlọ́run bá wa jó dé ìwé tí wọ́n ń retí pé kí wọ́n fún wa ń lẹ́tà ayọ̀ tó wọ́n ti fún wa Ọlọ́run dákun mú ilé wa lọ́wọ́ bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar Aji Ismail Mustapha Adéyínká aṣàdúrà fẹ́yìn náà kọ́lọ́n bá gbọ́dọ̀ tí yín náà ṣẹ́sọ̀ Ọlọ́run níjọ́ dàrú o la ilaha illallah a máa fèyí ṣe lọ nítorí pé ńgbà tí ò bá ti sí ìbéèrè tí ò sì sí ìdásímọ̀ kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún wa kó sì bá wa ràn wá lọ Maulana Sheikh Adam ẹ̀yin wọn ti ń da lọ́wọ́ yìí Olúwa Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ láéláé bí wọn bá fẹ́ ní kó bàjẹ́ Olúwa Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ má sì ẹ̀jọ́ fẹ́ bàjẹ́ la ilaha illallah Muhammadu Rasulullah kọ́lọ́n wọlé pé wọn nìkan náà Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ẹnì kò tún sọ Ọlọ́run ọba mi ìwọ nìkan náà ni Ọlọ́run dákun ṣíjú àánú wò wá o kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́la agbára rẹ̀ àdìjẹ́ kan ṣò rẹ̀ lọ́la kúwà rẹ̀ lọ́la pé wọn nìkan náà ni wọn náà bí akiya awwalal awwalina wa ya akhiral akhirina ya dhal quwwatil matin ya rahimal masakin wa ya arhamar rahimin. Adama, Adama, Alilori. Adama, Adama, Alilori. Adama, Adama, Alilori. Adama, Adama, Alilori.
ọmọ bí Ádámà lọ́wọ́ mi gbé ọmọ tó máa gbogbo sí lámú mi ga ni. Ẹ̀gbọ́n yẹn sálẹ̀ ìró Ádámà nílẹ̀ Yorùbá ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé wọ́n sì kà wá tírà rẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lọ́wọ́ ríru ẹ̀ kó ṣe ilé ní. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣòro kẹ́ oníye ọdún tó ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tó ń lò nílẹ̀ kẹ́wù. Bọ́sì jẹ́ kó tún ní wọ́n tọ́lẹ̀ bí kẹ́. Ṣèbí ṣe wọ́n wá dàpọ̀ lọ́lọ́run rán wá. Lẹ́ni tó fi mí máa fọ̀là dúbọ̀ kẹ́wù. Ẹni bá sọ́pọ̀ yí ọdún ní ohun tó rí, ó lè jẹ́ kó tó tọ́ wò ló ti mú jọgbọ́n. Èèyàn bá sọ́pọ̀ Ádámà orí nǹkan ṣe, ẹ jọ̀wọ́ ẹ má bà